Muritàlá ń ṣẹlẹ́gbẹ́ òkùnkùn torí pé mi ò ní orí ọ̀fẹ́ láti rán nílé ìwé kọjá secondary gbogbo tó dẹ̀ fi lọ sí school kò sùn tarí àjọ ń sunú ilé ni kì í ṣe ọmọ tó láìkì pátì iṣẹ́ ẹlẹ́gbẹ́ òkùnkùn kò dẹ̀ ṣe torí gbogbo tó ṣẹlẹ̀ ń jọyọ̀ kì í ṣe tó bò ọlọ́pàá padà kó wọn pẹ̀lú àtìlẹ́yìn bàbá Fatai Arómiré Ọjọ́ra Tòní kádé pẹ́ lórí o ọmọ ló ń perí bàbá torí àṣírí wọn tú gbogbo ni wọ́n mú kò ń ṣe ọ̀rọ̀ ẹgbẹ́ òkùnkùn rárá àwọn OPC àti Ibrahim ọlọ́pàá gbogbo ni wọ́n mú nígbà yẹn àmọ́ ọ̀rẹ́ olóṣèlú ni wọ́n fi yàn mí jẹ tó pé mi náà dẹ̀rẹ̀ mo wà lórí àìsàn ìṣòkò mú mi tí mi ò lágbára ti àbẹ̀tẹ̀ àwọn àbúrò mi bọ̀dá mi tí mo tẹ̀lé àtàbúrò mi tí ó jẹ́ last born ìyá mi àtàbúrò mi tó jẹ́ obìnrin ìyàwó NGA ṣàmà yẹn náà gbogbo náà ṣe wọ́n try àmọ́ ojú olójú kò dàbí ojú ẹni mo pàdánù Muritàlá ọmọ 37 years ẹ wo mi tí mo ti bẹ̀rẹ̀ níbo ni mo bá dé níbo ni mo ti fẹ́ sọ̀rọ̀ yìí tán títí mo àfi jáde láyé ni màmá rántí ọmọ mi Àyìndé kọ́lọ̀ má jẹ́ kí gbogbo abiyamọ fojú sunkún ọmọ mọ́. Ọlọ́pàá tí a wá sọ tó yìnbọn. Ibrahim. Kí ni wọ́n ṣe fún un? Wọ́n dá dúró lẹ́nu iṣẹ́ ọlọ́pàá nígbà náà torí mi ò sí ìjọra mọ́ mi ò mọ ohun tó ṣẹlẹ̀ mọ́. Wọ́n dá dúró nínú iṣẹ́ ọlọ́pàá. Yàtọ̀ sí pé bóyá wọ́n dá dúró àwọn ìjọba ò gbégbèsè mi torí pé ó pààyàn ni ipa tó dẹ̀ pa múrí ọmọ yín tí wọ́n sọ ipa tí kò lẹ́tọ̀ọ́ ni. Olóhùn kan ló ń pa páwọn OPC tán ń léra wọn ni ó wá sọ páwọn OPC tán kó ipa àwọn gan kan náà pa gbogbo ẹ̀dá ń jẹ́rìí sí pé Ibrahim gangan ni torí pé ọmọ ṣọ́ọ̀ṣì kan náà jọ níwájú Ibrahim yìí náà ọmọ ṣọ́ọ̀ṣì kan àdúgbò wa ni kì í ṣe pé ọmọ téèyàn mọ̀ àbí táwọn tó wà ń bẹ̀ tí wọ́n mọ̀ pé Ibrahim ló pa mí lọ́mọ gbogbo ibi tí Ibrahim ọlọ́pàá bá wà mí mọ̀ pé tó bá lógún ọdún láyé ẹran ògún ni ẹ o mi ò lè dáríjì láéláé ewu orí mi gan ò lè dáríjì Ibrahim ọlọ́pàá ó sọ mí dẹni tó ń dààmú tí mo rí bá wà láyé lónìí mi ní dààmú ọmọ mi níṣẹ́ gidi lọ́wọ́ kò ń jalè. A kú ilé làákàrà alé bẹ́ẹ̀ ni ẹ kú ọ̀nà làákérò náà. Mo kí yín tẹ̀ṣọ́ bẹ́ẹ̀ ni mo kí yín tológun. Gbogbo ojú tó ń wò mí lọ́jọ́ tòní ni mo kí àti gbogbo etí tó ń gbọ́ mi lọ́jọ́ tòní torí pé ojúmọ́ ò ní mọ́ kọ́yẹ̀ má là. Ojú tẹ́ ẹ fi ń wò mí ojú yín ò ní fọ́ bẹ́ẹ̀ ni etí tẹ́ ẹ fi ń gbọ́ mi etí yín ò ní di níbikíbi tẹ́ ẹ bá gbé wà lọ́jọ́ tòní tẹ́ ń wo ìkànnì Tèmídire Device Television. Mo kí yín káàbọ̀ sórí ètò Káròhunwí tọjọ́ tòní torí pé ọ̀pọ̀ nǹkan la máa fẹ́ rí wí lọ́jọ́ tòní tó máa ṣe tẹlẹ́rú tẹlẹ́mù láǹfààní. Ẹ bá mi ké sí gbogbo àwọn tó bá wà nítòsí ẹni kí wọ́n wá gbọ́ làbárí ọ̀rọ̀ lọ́jọ́ tòní. Ẹ ké sálára ẹ ké sájèrò ẹ ké sí wọn lọ́rọ̀ gún àga kí wọ́n wá gbọ́rọ̀ lọ́jọ́ tòní. Àwọn ìrírí tá a máa gbọ́ lọ́jọ́ tòní tó máa jẹ́ kí a máa fi àkárí ọgbọ́n kọ́ níbẹ̀ òun la fẹ́ gbọ́. Ìrírí tó bù wáyà ìrírí tó jẹ́ pé béèyàn bá gbọ́ á ṣèyàn á bomi tútù síyàn lọ́kàn á gbomijé lójú èèyàn òun ni ìrírí tá a fẹ́ gbọ́ lọ́jọ́ tòní. Mo ké sí tẹlẹ́mù pé kẹ́ ẹ wá nǹkan fìdílé tàbí kí ẹ fìdílé nǹkan kẹ́ ẹ wá fetí gbéyàwó ọ̀rọ̀ lórí ìkànnì Tèmídire Device TV. Àmọ́ tó bá jẹ́ pé ìgbà àkọ́kọ́ rèé tẹ́yìn máa bá mi pàdé lórí ìkànnì Device TV lórí ìkànnì Tèmídire Device TV tó bá jẹ́ pé ìgbà àkọ́kọ́ rèé mo bẹ̀ yín mo rọ̀ yín pé kẹ́ ẹ bá wa tẹ bọ́tìnì subscribe kẹ́ ẹ bá wa tẹ notification bell kẹ́ ẹ sì bá wa pín ètò yìí kó délé kó dóko kó lè ṣe gbogbo àwọn èèyàn lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà kó lè ṣe wọ́n láǹfààní kí wọ́n lè rí ọgbọ́n kọ́ nínú ìrírí èyí tí mo fẹ́ mú wá lọ́jọ́ tòní. Kí n tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ kẹ́ ẹ lè lóye ohun tí mo fẹ́ sọ nípa ìrírí. Bàbá wa Sunny Adé àwọn ni wọ́n kọ orin kan láwọn ọjọ́ tó ti pẹ́ díẹ̀ sẹ́yìn. Wọ́n kọ pé wọ́n ní ẹ̀bẹ̀ mo máa báyé káyé má máa bá mi jà. Aṣọ yìí kó má fàya mọ́ mi lára.
ayé le o ọ̀rẹ́ mi ayé máa le ẹ̀bẹ̀ mo máa báyé káyé má máa bá mi jà aṣọ yìí kó má fàya mọ́ mi lára ayé le o ọ̀rẹ́ mi ayé máa le lágbára elédùà gbogbo ojú tó ń wò mí lọ́jọ́ tòní àti gbogbo etí tó ń gbọ́ mi aṣọ yín tó jẹ́ aṣọ iyì ayé ò ní fàya mọ́ yín lára ayé ò ní gbójú lọ́wọ́ yín ayé ò ní gbetí lórí yín bẹ́ẹ̀ ni mo gbàládùá pé kélédùà kó má jẹ́ kí ayé gbẹsẹ̀ ọwọ́ àtẹnu wa kó má gbà lọ́wọ́ wa torí pé nǹkan ń bẹ lórí ilẹ̀ ayé yìí torí pé ẹni bá ní kò sáyé ẹ sọ pé kírú ẹni bẹ́ẹ̀ kó lọ kó sínú ìyá rẹ̀ kí wọ́n tún bí bóyá nígbà tí wọ́n bá máa bí lẹ́ẹ̀mejì ẹ̀mẹ́ta bóyá irú ẹni bẹ́ẹ̀ á gbà pé ayé ń bẹ torí pé ìrírí arábìnrin tí mo fẹ́ mú wá lọ́jọ́ tòní ìrírí tó ń bomi tútù síyàn lọ́kàn ni ìrírí tó ń dá ọgbẹ́ síyàn lọ́kàn òun ni ìrírí tí mo fẹ́ sọ lọ́jọ́ tòní ayé ò ní ṣe mí kò ní ṣẹ̀yìn náà kò ní ṣàwọn ọmọ wa lágbára elédùà torí pé àwọn àgbà bọ̀ wọ́n ní ayé ló ṣe láti láfi kó ayé ṣe kàn ó wẹ̀wù ẹ̀jẹ̀ ayé ló ṣe gúnugún tí gúnugún fi pá lórí ayé ò ní ṣe mí kò ní ṣe yín kò ní ṣọmọ wa ẹni tó súnmọ́ wa ẹni tó jìnnà sí wa olódùmarè kò ní jẹ́ káyé ṣe wọ́n lágbára elédùà ìrírí arábìnrin tí mo fẹ́ mẹ́nu kàn yìí arábìnrin yìí sọ ìrírí yìí tomijé ojú ni ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ìgbésí ayé ẹ̀ bó ṣe bẹ̀rẹ̀ iléèwé ìlú tán ti bí iléèwé tó lọ ọkọ tó fẹ́ irú ìhà tí ìyá ọkọ ẹ̀ kọ sí irú ìhà tí bàbá ọkọ ẹ̀ kọ sí àti ọkọ gangan fúnra rẹ̀ irú ìhà tó kọ sí gbogbo ẹ̀ pátá ló ṣàlàyé nínú ìrírí yìí tomijé ni obìnrin yìí fi ń ṣàlàyé ọ̀rọ̀ kò fi kán pé méjì ó ní ìbànújẹ́ bá òun ohun àkọ́kọ́ tó kọ́kọ́ mẹ́nu kàn ni pé ọmọ òun ọmọ ọdún mẹ́tàdínlógójì òun ló fò ṣọ́lẹ̀ tó kú lójijì nígbà tóun wà ní ìdùbúlẹ̀ àìsàn àbí téèyàn bá ní ọmọ ọdún mẹ́tàdínlógójì ṣé ìyẹn ò tó kéèyàn máa mú sí pé òun ti lọ́mọ láyé tó máa tọ́jú òun lọ́jọ́ alẹ́ ni adúrú ọmọkùnrin gèlètè bẹ́ẹ̀ ó wá fò ṣọ́lẹ̀ lọ́sàn-án gan ó wá kú èyí ò ní jẹ́ kóbìnrin yìí kó lálàáfíà jálẹ̀ ìgbésí ayé ẹ̀ àwọn wo ló pa ọmọkùnrin yìí ó mẹ́nu kàn pé àwọn olóṣèlú àwọn ni wọ́n rán ọlọ́pàá kan pé kó wá pa ọmọ òun yìí yàtọ̀ sọ́mọ ẹ̀ tí wọ́n pa òun fúnra rẹ̀ tún dùbúlẹ̀ àìsàn tó jẹ́ pé báyé ló wà ní bọ́run ló wà ní òun fúnra rẹ̀ ò mọ̀ ó rọ lápá ó rọ lẹ́sẹ̀ bó ṣe ń sọ àwọn ìrírí yìí ń ṣe ló ń yọ omi lójú obìnrin tí mò ń sọ yìí gbajúgbajà táwọn èèyàn mọ̀ nínú àwọn òṣèré tíátà lóbìnrin ni ó lóun ṣe fíìmù jáde lọ́dún kan òun gbé fún obìnrin mákẹ́tà kan ní ìdúmọ̀tà ó lóbìnrin yìí ló gbájú ẹ̀ fóun dòní olónìí kò fún òun lówó òun
nínú ọ̀rọ̀ tó sọ jáde lẹ́nu ó ń bẹ gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pé kí wọ́n jọ ní pàtàkì ọmọ Yorùbá pé kí wọ́n bóun pẹ̀tù pẹ̀rọ̀ sínú mákẹ́tà yìí kó fún òun lówó òun nítorí pé owó ìlágùn ojú ni owó yìí. Oríṣiríṣi ìdojúkọ ni obìnrin yìí dojúkọ láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ìgbésí ayé ẹ̀. Àbẹ́ ẹ̀ máa gbọ́ nǹkan tóbìnrin yìí tún sọ ni. Ó ní àwọn èèyàn á máa gbé àwọ̀ òun wọ̀, wọ́n á máa lọ fi ṣiṣẹ́ ibi. Ọ̀kan lára àwọn àbúrò ẹ̀ tí ó rí lójú àlá tó wá kọjú ìjà sí pé àǹtí òun, ẹ̀yin lẹ̀ ń bá òun jà, ẹ̀yin lẹ̀ ń ṣe òun, ẹ̀yin lẹ̀ doyún mọ́ òun nínú. Ó láwọn èèyàn wọ́n gbé àwọ̀ òun wọ̀, òun ò lóṣó, òun ò lájẹ̀ẹ́, òun ò kì í ṣabara méjì, òpó Ọlọ́run Olódùmarè nìkan lòun dì mú ṣinṣin. Ó ní níbi tógun yìí le dé, àwọn lọ sí ìlú kan ní Ìjẹ̀bú Ifẹ̀. Ó ní nígbà táwọn débẹ̀, inú yàrá tí wọ́n fi àwọn sí, ó ní wọ́n ti sin òkú síbẹ̀. Àwọn 4 làwọn sunú yàrá yìí. Ó ní nígbà tó di déédéé aago 1 òru làwọn ń gbọ́ ohùn, àwọn ò mọbi tí ohùn yìí ti wá. Lòkú tí wọ́n sin síbẹ̀ ń sọ wípé ilé òun lòun wà. Kí ló dé tẹ́ ẹ wá ń dí òun lọ́wọ́ níbi tóun sùn sí? Ó ní kíákíá ni wọ́n mú àwọn kúrò ńbẹ̀ táwọn tún lọ sí ibòmíì. Wọ́n ní ibòmíì táwọn tún dé yìí, nǹkan abàmì míì ló tún ṣẹlẹ̀ ńbẹ̀. Tá a bá ní parọ́ fúnra wa, ojú obìnrin yìí rí tó. Àmọ́ Yorùbá bọ̀, wọ́n lẹ́nu oníkàn láti ń gbọ́ pọ̀n. Ẹnu ẹni tó lọ̀rọ̀ gan, ibẹ̀ láti lè rí òótọ́ ọ̀rọ̀ gbọ́ dáadáa, ló máa ṣàlàyé fún wa dáadáa táwa náà máa lè fi kọ́gbọ́n. Ó yá, fídíò tí mo mú wá yìí nípa obìnrin yìí, ẹ jẹ́ kó sọ ìrírí ẹ̀ fún wa, kémi àti yín ká lè rí ohun fi kọ́gbọ́n bẹ̀. Àmọ́ ẹ má gbàgbé láti bá wa tẹ subscribe button, kẹ́ bá wa love, kẹ́ bá wa share, kẹ́ bá wa tẹ notification bell, kò ná yín lówó rárá. Ẹ kàn tẹ̀, àánú Olódùmarè ò ní fi yín sílẹ̀, àtijẹ àti mu yín ò ní ṣòro. Ó yẹ jẹ́ ká jọ wo fídíò náà. Orúkọ mi ni Ìyáàfin Oríyọmí, tí gbogbo ayé mọ̀ sí Oríyọmí Ọ̀ṣúndédé. A bí mi nílùú Kwara, tá a mọ̀ sí ọmọ bíbí ìlú Ìgbàjà ní Kwara State. Mo lọ sí Ìgbàjà primary school. Àmọ́ àkádàrá pé kí n jáde, kí ìyá tó gbà mí tọ́ tó jẹ́ ìyá mi tó fi ṣaláìsí. Èyí ni mo bá kúrò tí mo fi dé ìlú Ìbàdàn tó jẹ́ ọ̀dọ̀ àkọ́bí ìyá mi. Àmọ́ kò sí ní tó rọgbọ ní àbọ̀dé Ìbàdàn. Mo darí gbogbo ètò mi lọ sílé wa náà ni. Mo padà sọ́dọ̀ ìyá mi títí pé àálà àálù àdúpẹ́ pé Ọlọ́run jẹ́ kẹ́mi bọ́. Àlà òkun yẹn já. Ìrírí ayé kìí ti ní títí kó ti nípa. Ojú mi ti rí o. Gbogbo ohun tí mo fẹ́ sọ lórí ìkànnì lónìí, mi ò tí ì sọ ibi kankan rí. Ojú mi ti rí tí mi ò lè ròyìn tán. Àmọ́ kí n gé ní kéékèèké ká má bàa fi àsìkò ṣòfò. Ilé tí ìyá mi kọ́ nígbà tí ìpínyà dé láàrin mi àtọkọ mi tí kì í ṣe tọlọ́jọ́ tó jẹ́ ìpínyà ìjà ọkọ àti ìyàwó, mo lọ gbé ilé ìyá mi. Ibẹ̀ ni ogun ayé mi ti bẹ̀rẹ̀. Ní ìgbà yìí, ojú mi máa rí tó. Nínú ìrìn àjò mi nínú ilé náà, mo kó kúrò ńbẹ̀ torí ogun yẹn pọ̀ débi pé oríṣiríṣi ohun ni mò ń gbọ́, oríṣiríṣi ìdààmú ló ń yọ sí mi. Nínú ìdààmú yìí la ti ń gbé àwọ̀ mi wọ̀ láti fi ṣe jàǹbá fọ́mọ ẹlòmíì níta, láì lóṣó láì dẹ̀ lájẹ̀. Níbi tí wọ́n ṣe dé, ọmọ ìyá mi ọmọ bàbá mi tán bí tẹ̀lé mi gangan, pẹ́pẹ́ lómi máa ń pè wá ní ìbejì Táyé Kẹ́hìndé. A lo àwọ̀ mi láti fi bá ìrìn àjò ọmọ ìyá mi jẹ́. Ó pa mí lẹ́kún. Ìrìn àjò ó pomi tútù sí mi nínú gan, torí pé níjọ́ tí mo ti dáyé mi ò lóṣó mi dẹ̀ lájẹ̀. Àmọ́ nínú ìrìn àjò ọmọ ìyá mi gangan rí mi lójú àlá. Yàtọ̀ sí pé wọ́n lọ lé olóògùn, wọ́n sọ pé ọmọ ìyá rẹ̀ ló ń ṣe. Nínú àlá yìí ni a ti di méjì. Kíkan wà ńbẹ̀ tó ń dààmú ọmọ ìyá mi tó ń bàjà, tó fẹ́ máa fún oyún mọ́ níkùn ní ẹni tí ó jẹ́ pé aláràbí ni. Ọ̀rọ̀ yìí pa mí lẹ́kún.
ìrírí ayé mi gbomi lójú mi, gbomi jẹ́ gbígbóná lójú mi. Ìkan ń bàjà, ìkan ń gbà sílẹ̀. Àwárí kan nínú ọmọ tọ́lọ́run yọ̀ǹda fún mi tó tara mi jáde lójú àlá yẹn, gẹ́gẹ́ bí àbúrò mi ṣe sọ ìtàn náà. Pé ọmọ mi wá sọ fún òun nínú ojú àlá yẹn pé màámi kọ́ leléyìí tó ń bá yín jà yìí. Ẹni tó ń gbèjà yín ni màámi. Màámi ò lè bá yín jà. Gẹ́gẹ́ bí ìrántí tí àbúrò mi rí lójú ìran. Àmọ́ síbẹ̀síbẹ̀ òkìkí mi ti kàn káàkiri gbogbo ìlú nínú ìjọra Bádíà ní ọdún náà lọ́hùn. Wọ́n ń wò mí láwò sójú, mo ń wòra mi láwò rẹ́rìn. Oríyọmí, ogun ayé mi pọ̀, Ọlọ́run ló jà fún mi bó fi di òní. Ogun ayé mi pọ̀. Mo ń bá yí, gbogbo ayé fojú amọ́niṣe ni ìkà ènìyàn fi ń wò mí. Láì lóṣù láì lájẹ̀. Inú ìrìn àjò yìí ni a tún ṣe àbìlú míì sí mi tí mo ní àrùn rọpárọsẹ̀. A gbé mi lọ sí Ìdíròkò ní Badagry. Nínú ogun ni mo wà. Ọmọ mi tó jẹ́ second born mi, tó jẹ́ pé àwọn aṣọ ara mi tí mo wò pé tó bá dọjọ́ ọ̀la gbogbo ìyà tí mo ń jẹ bọ̀ látàárọ̀ ọjọ́ wọn á gbọ̀n kó lára mi. Àwọn olóṣèlú wọ́n ṣekú pa mí lọ́mọ. Muritàlá, Àyìndé. Mi ò rí mọ́. Mi ò rí ọmọ mi mọ́. Lórí àárẹ̀ ni mo wà. Nídìròkò owó dé lọ́hùn. Nídìròkò wọ́n ń pè bẹ̀ ní Ìbátẹ̀fín. Bàbá tí Ọlọ́run yàn láláàánú fún mi tó sọ mí dẹni tó lè ní apá àtẹsẹ̀ báyìí, wọ́n ń pè ní Ìdí Òbálẹ̀. Gbajúgbajà oníṣègùn ni. Ó dẹni tí òun ò bá rí mi wò, òun ò ní ṣoògùn mọ́. Lórí àìsàn ni mo wà tí mo gbọ́ ikú ọmọ mi. Pé ọmọ mi wà ní mọ́ṣáláṣí ó lọ kírun. Àwọn olóṣèlú tí wọ́n jẹ́ agbẹ̀yìnbẹ́bọjẹ́, wọ́n lo Ibrahim ọlọ́pàá ní Bádíà láti lọ fi ìbọn pa ọmọ mi mọ́ṣáláṣí. Ọba ọjọ́ra Fatai Aromire kádé pẹ́ lórí kábíyèsí. Wọ́n gbìyànjú fún mi láì tiẹ̀ rí mi rí rárá, orúkọ bàbá mi lásán ni wọ́n gbọ́. Wọ́n ṣe gudugudu méje yàyà mẹ́fà ó di tọlọ́pàá. Àmọ́ ọ̀rọ̀ olóṣèlú wọn kìbọ̀. Gbogbo àwọn tí wọ́n mú ìgbà náà padà fi wọ́n lẹ̀ ni. Ṣé mo rọ́mọ mi mọ́ ni? Mi ò rí ọmọ mi mọ́ o, Muritàlá lọ bẹ́ẹ̀. Lẹ́yìn ìgbà yìí, Ibrahim ọlọ́pàá tún wá ṣẹ̀ṣẹ̀ gbé ogun ayé mi dìde pé gbogbo tó ń jẹ́ran mi òun ò fẹ́ rí wa lórí ilẹ̀. Ó mọ̀ tún wálé wá mú mi. Ó tún tì mí mọ́lé, mi ò rẹ́ni kankan fọlọ́run. Màámi láti lọ gba owó alájẹṣẹ́kù láti fi gba èmi àtọmọ mi tọmọ tó jẹ́ àbúrò ẹni tó dolóògbé láti fi gbà wálẹ̀. Ìrírí ayé mi pọ̀, mélòó ni mo fẹ́ sọ? Nínú iṣẹ́ ìtàgé tí mo yàn láàyò, òṣèré orí ìtàgé ni mí, tí mo sì rọ́wọ́ mú. 1995 ni mo kọ́kọ́ ṣe fíìmù àkọ́kọ́ London Àlàdé Arómiré Muideen. Gbajúgbajà òṣèré tí gbogbo ayé mọ̀ ni. Òkìkí yìí kàn sinimá ìgbé mi. Mo ṣó ní 1996 ní National Theatre nígbà iná tí ó wà mí nílẹ̀. Ogun abẹ́nú ti bẹ̀ dìde. Àmọ́ mo dúpẹ́ pé mo borí ogun náà. Ẹ má gbọ́ wíníwíní lórí interview eléyìí, ọ̀rọ̀ má pọ̀. Oríyọmí. Oríyọmí mà ti rí oríṣiríṣi ìrìn àjò. Mo ti rìn ìrìn àjò lóríṣiríṣi. Àmẹ́ni tí ò bá wò mí, tí ò bá mọ̀ mí dénúdénú, wọ́n á ní mò ń ṣe ìgbéraga ni. Mi ò ṣe ìgbéraga o. Ibi táyé lé mi dé ni mo ti ń ṣe tèmi nìkan, kí n dá dúró kí n máa ṣe tèmi nìkan. Nígbà tí n bá bọ orin, tí n bọ sọ̀rọ̀, o lè wá pé ọ̀rọ̀ lé mi lórí àbí kó má sọ pé ìjà tajọjà mò ń sí ọ. Nínú ìrìn àjò sinimá àti tíátà Alárìnjò, mo tẹ̀lé Akíìmù Àyìnlá Olùmẹ̀gbọ́n fún bí ọdún 4 lájọ fi ń rìnrìn àjò, lájọ ń ṣe sinimá papọ̀. A lọ sí ìlú kan tó pè ní Ìjẹ̀bú Ifẹ̀. Mo mà tún rí oríṣiríṣi ń bẹ, kógun ayé wa kó má borí wa. Mo dé Ìjẹ̀bú Ifẹ̀, gbogbo ayé ń pariwo Oríyọmí, Oríyọmí, Oríyọmí. Wọ́n bá lọ fún mi ilé tuntun pẹ̀tẹ́ẹ̀sì nílé náà. Mo ní kò séèyàn kankan nílé ọ̀lẹ́ tó kọ́ ti kú ni. Ilé tó dáa báyìí, ilé tó tóbi báyìí, èèyàn tó kọ́ ilé ti kú. Àdárùdárù ńgbà tó dálé náà gbẹ̀rù wa wọnú ilé lọ. Bí Akíìmù Àyìnlá Olùmẹ̀gbọ́n bá ń wò mí báyìí, àbí ìyá àròsọ níjẹ̀bú Ifẹ̀ lọ́kànkan ilé tí mò ń sọ yìí, wọn a máa jẹ́rìí sí i. Ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Ìjẹ̀bú Òde tájọ wà ní location náà, wọn a máa jẹ́rìí sí ọ̀rọ̀ tí mò ń sọ pé kò sí irọ́ kankan bẹ́ẹ̀. Nígbà tó dìde dé aago kan òru, ìrírí ayé kìí ti ní títí kò ti ní parọ́. Ọgbọ́n ló fi ń kọ́ni. Mo mà ti rí oríṣiríṣi gan. Òkú tí wọ́n tó ní ilé yẹn, tí wọ́n lọ sin inú pálọ̀ tán fún mi, inú bẹ̀ ni wọ́n sin bàbá tó kọ́lé yẹn sí. Gẹ́gẹ́ bí ọmọ tó ti gbọ́dọ̀ àgbàlagbà. Orí mi tóbi lóru láago kan,
atẹ́gùn táwọn ìfẹ́ gbogbo wíńdò mẹ́rẹ̀ẹ̀rin tó wà nínú pálọ̀ yìí ló ṣí fúnra rẹ̀. Ẹnìkan nínú àwa mẹ́rin la wà nínú pálọ̀ náà, àwọn méjì ti sùn lọ́ra bídún, ẹnìkan ò tí ì sùn tó dá mi lóhùn. Ìjẹ̀bú Ifẹ̀ ní ṣọ́ọ̀bù Ìyá Àròsọ, ẹni tó bá mọ̀ Ìyá Àròsọ tó ń tọ́tí lọ́ọ̀kan rẹ̀ líle pẹ̀tẹ́sì tí mo sọ yìí wà. Ó di gìràgìjà gìràgìjà, ó ní kí ló dé, ó là ń fara ni òun. Ohun yìí ni mò ń gbọ́ pé ta ló ní mò ń fara ni òun, kí lèmi pẹ̀lú yín jọ fà. Ó lé òun ló ní ilé òun, àtúwá ń sùn lé òun lórí. Ẹsẹ̀kẹsẹ̀ mo mú fóònù mi, mo pe Akeem Àyìnlá-Olùmẹ̀gbọ́n pé ẹ máa bọ̀ o, wàhálà ti dé o. Àwọn tó wà nísàlẹ̀ náà ti jí bọ́ta pé ariwo báyìí là ń gbọ́ nínú ilé ìdẹ̀ ló ti ń ṣẹlẹ̀. Oní tíátà àfi k'Ọlọ́run kó máa wà pẹ̀lú wa, kí Ọlọ́run ọba aláàánú kó máa fi ààbò ẹ̀ bò wá. Lẹ́yìn ìgbà tá a máa kúrò nínú ilé yìí lóòru gànjọ́ láago kan kọjá, nígbà tá a máa fi tọwọ́ àwù pẹ̀lú ariwo, pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ariwo, aago kan àbọ̀ ti lù. Níbo la lọ sùn? Kí ló ṣẹlẹ̀ níbi tá a lọ sùn? Ẹnu ò mà lè ròyìn tán, àfi bíi pé ta ló rán wa wá sínú ìlú yìí, àṣẹbí ta tún lọ sùn. Ilẹ̀ àwọn òkú mi tún ni. Ogun bẹ lórí ìtàgé o, àfi k'Ọlọ́run kó jà fún wa. Wọ́n tún kó wa lọ síbòmíì. Ẹni tó wà níbẹ̀ yẹn wá gbóná gidigidi. Ó gbóná gidigidi, ó ju tibi tá ti ń bọ̀ lọ. Èmi orí omi mi fojú kan tílẹ̀ fi mọ́. Torí ẹ̀yin àgbàlagbà ní ẹni tó wẹjú lẹ́rù ń bà. Ojú mi mà ti rí tó. Ṣé tinú fíìmù tí mo yà, tí mo lọ jẹ gbèsè yà, nígbà tá à ń sọ yìí, mo fi 700,000 ya fíìmù. Mo parí sinimá yìí. Tóyìn Ọlọ́sàsá, mo ò yọ̀ǹda owó mi fún ọ. Ní gbogbo ibi tó bá wà, mo fẹ́ gba owó mi, ogún mi ni. Mo ya sinimá, mo pa àwọn àgbàlagbà òṣèré Akeem Àjàlájàlíngò ló wà níjọba nígbà náà. Wọ́n wà nínú fíìmù yìí, mo pè wọ́n, gbogbo ni mo sanwó iṣẹ́ fún. Mo dẹ̀ gbéṣẹ́ mi lọ sí Dúmọ̀tà. Wọ́n ń pe mákẹ́tà ẹni Tóyìn Ọlọ́sàsá. Ó gbaṣẹ́ náà lọ́wọ́ mi o. Ó taṣẹ́ mi tán. Ọjọ́ kẹta tó ta fíìmù mi tó jáde sí gbogbo Dúmọ̀tà tí mo débẹ̀ tán ní gbogbo iṣẹ́ ti tán, fẹ́ dọ́ọ̀bù mi ni. Ó ta 10,000 copy lọ́jọ́ náà lọ́hùn. Ọ̀nà fẹ́ ṣe mi kí ní sùúrù kí má ti béèrè owó. Ọ̀sẹ̀ kejì pé kí n lọ gbowó náà ní Tóyìn Ọlọ́sàsá ti kúrò ní Dúmọ̀tà, ó ti lọ Saudi. Ó gba fíìmù mi ó gbé lọ Saudi. Ariwo pọ̀ ní Dúmọ̀tà lọ́hùn. Aṣọ́láàkì àbúrò mi Saidi tí ò ní rí ń gbé sọnù bí ò ṣe bí ọmọ. Òun ló gbé mi délé. Mi ò lẹ́sẹ̀ tí mo lè fi rìn kúrò ní Dúmọ̀tà. Mi ò rárá mi gbé mọ́. Saidi tí gbogbo wa mọ̀ sí Aṣọ́láàkì mákẹ́tà, òun ló gbé mi délé. Àtìgbà yẹn mo ti rárá mú o. Mi ò rówó ṣe sinimá mọ́. Mi ò rówó ṣe tíátà mọ́. Wọ́n á tó kòrókòtò. Ojú mi máa ti rí, àfikórí mi já fún. Gbogbo ẹ̀yin abiyamọ tẹ́ ń wò mí, mo fẹ́ kẹ́ ẹ wo íńtáfíù mi yìí. Kẹ́ ẹ lè rí ẹ̀kọ́ tó gbójú kọ́. Torí pé oyè yìí pọ̀ jẹ̀lẹ́dàá mi lọ. Aṣọ ló ń bá ṣírí ara. Aṣọ ló ń bá ṣírí ara mi o. Tí n bá débi kan wá lólówó ní mi, láì dẹ̀ lówó. Torí pé orí tí mo gbé wáyé orí owó ni. Bẹ́ẹ̀ ti dààmú yìí pọ̀, wọn à jẹ́ kí n rí owó mi lò. Mo wá ń tó kòrókò bó so kòrókò. Láti ìgbà tí Tóyìn Ọlọ́sàsá ti gbà sinimá 750,000 lọ́wọ́ mi. Mi ò rówó ya fíìmù mọ́. Olóṣè ẹlẹ́ẹ̀karùn-ún sinimá tí mo yà láti ìgbà tí mo ti bẹ̀rẹ̀ tíátà pé mo ń produce. Ẹ gbà mí gbogbo ẹ tó bá mọ ibi tí Tóyìn Ọlọ́sàsá wà, kó bá mi gbé owó mi. Ẹ ṣeun gan-an màmá. Gbogbo àwọn ọ̀rọ̀ tí ẹ ti sọ yìí, àwọn ọ̀rọ̀ tó jẹ́ pé ó lágbára ni. Kódà nígbà tẹ́ sọ ibi tí ọmọ yìí, ara mi bù máṣọ. K'Ọlọ́run bá kó bá táwọn sáfẹ́fẹ́ rẹ̀. Àmín. Àkọ́kọ́ ń bẹ̀ náà màmá, màá kọ́kọ́ bẹ̀ láti ibi tí ẹ̀yin àti ọkọ yín ẹ ti wà. Mo lè sọ pé ibi bẹ̀ ni ogun yìí ti wọlé tọ̀ yín wá tó pọ̀ jù. Lẹ́yìn ìgbà tí ẹ̀yin àti ọkọ yín ní ìjà tẹ́jọ ní àwọ̀ tó fi dín pé oníkálùkù péyà, ẹ fi padà lọ sílé màmá yín. Màmá, ǹjẹ́ ṣé ẹ lè ṣàlàyé fún wa ní ráńpẹ́ ohun tó ṣẹlẹ̀ láàárín ẹ̀yin àti ọkọ yín tó fi dín pé ẹ pínyà? Ẹ ṣé. Èmi àtọkọ mi ò pínyà o. A jọ gbé mọ́ ni. Torí pé ilé olórogún. Ogun ni. Ilé olórogún ogun ni. Ẹrù tí mo bá pàdé nílé bàbá ọmọ mi lójú ẹlẹ́dàá mi lọ. Fúnra ara ọkọ mi ló sọ fún màmí pé ó wà láyé o. Ọkọ mi wà láyé, kò sí ní tó ṣe adẹ̀sí jọ ń sọ̀rọ̀ ọmọ. Torí pé mo bímọ fún dáadáa. Mo bọ́kùnrin mo dẹ̀ bí obìnrin. Kò sí ní tó lè yà wá pé a ní ṣe mọ́ láéláé. Torí pé ọjà tọ́mọ bá ti wọ̀, ọjà àlùbáríkà ni. Àmọ́ kẹ́mi mi má bàa bọ́ ni mo ṣe yẹra sọ́dọ̀ àwọn tó bí mi. Mo dẹ̀ dúpẹ́ pé Elédùmarè dúró kí n rí ẹ̀mí mi lò láti tọ́ ọmọ mi láti 1993 títí di òní èmi ni mò ń tọ́ ọmọ mi.
èmi ni bàbá bẹ́ẹ̀ ni èmi ni ìyá lórí ọmọ mi tọkọ mi bá ń wò mí Alhaji Ismail ó máa jẹ́rìí sí pé òótọ́ ni torí pé ní ìgbà tí mo ní stroke yẹn ó ní mi gbọ́dọ̀ kú torí pé mo ṣiṣẹ́ mo gbọ́dọ̀ jèrè iṣẹ́ mi ọjọ́ náà ni mo dáríjì nínú ayé mi pé torí pé ó mọ̀ pé mo ṣe wàhálà mo sún under bridge marine beach fún odidi ọdún 4 tí ò sẹ́nì kankan tó dìde ìrànlọ́wọ́ lórí kí àwọn má bàa tọrọ jẹ so àárín èmi àtọkọ mi kò jù bẹ́ẹ̀ lọ ìjà ni ìjà olórogún tó fi di pé ọkọ ń kẹ̀yìn sí yàn pé mò ń rùn sóhun ìdí rẹ̀ tí mo ṣe gbalẹ̀ màmí lọ kí n tó tún lọ ṣe alábàápàdé gbogbo ìrìn àjò tí mo bá pàdé. ẹ ṣeun gan gẹ́gẹ́ bí ẹ ti ṣe ṣàlàyé ohun tó ṣẹlẹ̀ láàrin ẹ̀yin àtọkọ yín ṣùgbọ́n ìbéèrè mi sí yín ni pé kí ni àwọn kọ́kọ́ tẹ bá pàdé nílé ọkọ nígbà náà ó fi dín pé ọkọ yín sọ fún yín ní pé ẹ tẹ̀síwájú. ẹ ṣe olóòtú ilé ọkọ ilé ẹ̀kọ́ àdúpẹ́ bí tá a ti bẹ̀rẹ̀ èmi dúpẹ́ bí tí mo bá dé ilé ọkọ mi máa dùn tó pé bàbá ọkọ mi bàbá mi ni ìyá ọkọ mi ìyá mi ni bẹ́ẹ̀ tí ọkọ mi jẹ́ ẹni tó lọ́n fún ní ẹwà gbajúmọ̀ ni tó bá lóun ò fẹ́ wọn gan wá fẹ́fẹ́ oríṣiríṣi èmi jẹ́ ẹni tó ní tara tí mo ní owú lára mo fẹ́ ọkọ mi pẹ̀lú gbogbo tó wà lára ẹ̀ tí mi dẹ̀ ní lọ́kàn pé ó máa di irú wá ògiri wá tá a fi ń ka mí ní 2 mẹ́ta 4 àmọ́ pẹ̀lú gbogbo bó ṣe pé 4 nígbà náà Oríyọmí ni number 1 nínú ọkàn ọkọ mi ó fẹ́ràn mi ò ní. ẹ̀yin nìyàwó àkọ́kọ́ lọ́dọ̀. èmi ni number 2 second wife ẹ̀ bẹ́ẹ̀ tí nínú pé èèyàn fẹ́ràn èèyàn ọkọ mi fẹ́ràn mi tó wá fi ń hàn ìfihàn yìí ló jẹ́ kí àṣàsí yẹn kó wọlé wá tó fi di tààrùn síra wa kò jẹ́ bó ṣe jẹ́ àmọ́ gbogbo ibi tó ti wá náà mo mọ̀ pọ́ náà lọ bẹ́lẹ̀ sàn tí àti ẹ̀rẹ́ mi gbà àní mo máa ń dúpẹ́ tí mo dẹ̀ rí àwọn ọmọ mi tọ́jú mo dúpẹ́ fọlọ́run. ẹ ṣeun màmá lẹ́yìn ìgbà tí ẹ wá kúrò ẹ padà sílé ìyá tó bí yín lọ́mọ màmá kí làwọn kan tẹ bá ń bẹ̀. mo ti sọ lẹ́yìn ìgbà tí mo padà sílé ìyá mi mo dẹni tó ń kiri ráìsì mo ń ta sẹ̀mó ráìsì mo máa ń gbé lọ sí national theatre gẹ́gẹ́ bí onítíátà mo máa lọ tà níbẹ̀ ìjọ tí màá kọ́kọ́ rí ìṣòro tó kọ́kọ́ fèsì mi ni pé mo ṣe ọbẹ̀ tán ní ìdájí láago 6 gbogbo ọbẹ̀ ẹ̀dẹ̀ yọ ìdí sẹ̀mó fùfú tí mo gbà èmi kọ́ mo ro fún máa ń gbà ni gbogbo ẹ̀dẹ̀ ń tàdé ẹ̀hún nìkan ló fẹ́ ra oúnjẹ ló ní kí n tọbẹ̀ fóun Ọlọ́run ló jẹ́ kí n tà fún tí mi bá dúró ta ọbẹ̀ náà ìdí ni màá gbé dé tíátà àmọ́ àdúpẹ́ fọlọ́run àdúpẹ́ bí tí mo ti kọ́kọ́ kojú ìṣòro nìyẹn àmọ́ kò ṣe sọ fẹ́ nìkankan kó tó di pé mo máa ń gbọ́ tí àwọn èèyàn rìn lórí sílì kó tó di pé àṣà ń tẹ̀síwájú gẹ́gẹ́ bí ọmọdé ìgboyà akin torí mo jẹ́ ọmọ tó burú díẹ̀ mi ì mọ̀ pé ògùn wà mi ò bìdí pé ògùn wà èmi ò ń bá obìnrin jà kò sí tí wọ́n mi pẹ̀lú ẹ̀fẹ́jọ́ dàpọ̀ torí mi lọ́ọ̀rẹ́ obìnrin àwọn ọ̀rẹ́ mi ládùúgbò ọkùnrin tàjọ ṣe kékeré ọkùnrin ni wọ́n bí àwọn bàdá mi bàbá lẹ́kàn àwọn ọ̀rẹ́ mi ni àwọn Wàsíù Ojúyọbọ Lébùté Mẹ́ta bá dé àlàjọ gbé tó àwọn ọ̀rẹ́ mi nìyẹn àwọn tí mo bá ṣọ̀rẹ́ nìyẹn omi ìdẹ̀rọ́kùn tó lè sọ pé òbí ti gbọdọ̀ fẹ́ gba Oríyọmí màá jẹ́ kó mọ̀ pé níbi táwa yìí àdúpẹ́ fọlọ́run. ẹ ṣeun gan màmá nílé màmá yìí lẹ sọ pé ẹ ti ń gbọ́. ohun ẹsẹ̀ oríṣiríṣi nígbà tá à ń sọ yìí Oríyọmí ò gbàgbọ́ pé ògùn wà o mi ò tiẹ̀ ní gbàgbọ́ pé ògùn wà àfijọ́ tí mo ṣe oúnjẹ ọjà tí mo fẹ́ tà kalẹ̀ tí gbogbo ẹ̀ mú ìdí dání ibẹ̀ ni mo ti kọ́kọ́ ṣe ní oúnjẹ tí mo sè fúnra ara mi tí mo dẹ̀ gbé kalẹ̀ kí n tọ́jú àwọn ọmọ lẹ́ni yẹn ní kí n ta ọbẹ̀ fún kí n ṣí ọbẹ̀ lọ́bẹ̀ dìde ẹni bá ló wò tẹ́rù ẹyẹ yan mi wọn bá tó ìfọ̀nà ló mú ayé ń bẹ èèyàn sì wà ojú mi rí o àmọ́ àdúpẹ́. ẹ ṣeun gan màmá gẹ́gẹ́ bí nǹkan tí ẹ ṣàlàyé fún wa nílé ìyá yín gangan lẹ ti gbóhùn pé ẹsẹ̀ ń dún lórí sílì. ṣe màmá mi náà kọ́lé yẹn ilé yẹn pọ̀ wọ́n fún mi ní yàrá kan tí mò ń gbé fúnra mi ni olóòrù yẹn mo ṣáà rí i pé bí ìgbà téèyàn kan rìn lórí step nínú sílì yẹn bí ìgbà téèyàn rìn lórí step tó ń gbọ́ tí n bá tún gbéra sókè mi ní gbọ́ òun yẹn mọ́ bẹ̀ tí n bá ti tún dijú báyìí màá tún máa gbọ́ òun yẹn àmọ́ mi ò ká kún àfìgbà tó di pé wọ́n ṣe mí lófò ọmọ 37 years tí wọ́n dédé pa ní fọnáfọrù lọ́mọ tó ti ń fún mi lówó oúnjẹ tó ti ń ṣàánú mi wọ́n mà ti pa Múrítàlá ṣé mo lè rírú ọmọ mi mọ́ ni ibẹ̀ lógún ti wọlé sí mi lára o ọmọ Nàìjíríà ẹ ṣàánú mi ayé ń bẹ o ayé ń bẹ èèyàn wà o mo rìnrìn àjò ayé ẹ má jẹ́ kí n bọ́lẹ̀ sébùté òfò ìjìjà mélòó ni mo fẹ́ sọ mélòó ọmọ Nàìjíríà ẹ ṣàánú mi ẹ má jẹ́ kí n tó kó òrókò bọ́ sóko òrókò tó ogun ìpọ́jẹ̀mí mi lọ mi ì mọ ibi tí mo fẹ́ sọ mọ́ mi ò tiẹ̀ mọ nǹkan kan tí fẹ́ sọ mọ́ ìrírí ayé mi ò lópin kọ́lọ́n bá mi fi òpin sí ní àjò ogun ayé mi
ni mò ń tọrọ kí Ọlọ́run ọba kó fi òpin ogun tó ń jà mí nínú kọ̀kọ̀ àti bàbá, ogun agbéyàwó ẹni wọ̀ ṣiṣẹ́ ibi tí ọmọ ìyá mi ọmọ bàbá mi tá bí lé mi tá fẹ́ràn ara wa tán tó wà nínú yàrá kan tó fi ń rí àwòrán mi káàkiri pé mi ni mò ń ṣe òun tí a dẹ̀ ń rí ẹlòmíì bẹ́ẹ̀ tó ń wò mí láwo ojú tó máa ní Oríyọmí alágbára ni ó ti níbi tí wọ́n ti sáré mi dé. Ọlọ́run nìkan lágbára tí mo ní o, ìwọ tó dá mi wáyé orí mi, ọba tó fi ilé ayé ṣe àpótí ti ìṣẹ́ orí inú mi o, mi ò lẹ́bọ mi ìlẹ́ nǹkan kan mi lóògùn ibi tí n bá ti ṣẹ̀ ẹ dáríjì mi ò mọ̀ o mi ò mọ̀ o tó fi dogun tí mo ní stroke ọ̀rẹ́ ẹ bá wo àtẹ́lẹwọ́ yìí ẹ rí pé kò mo dúpẹ́ bí tọ́lọ̀ ń bá dé ni apá rọ ẹ ní ẹsẹ̀ rọ orí ìrìn àjò ayé mi ní last born mi ò rí ibi tẹ̀síwájú mọ́ sí lórí pé ó ń gbé mi káàkiri láti tọ́jú mi àti gbogbo ọmọ tọ́lọ̀ ń fún mi kọ́lọ̀ má gbà kankan lọ́wọ́ mi mọ́ o kí n má fojú sunkún ọmọ mọ́ gbogbo ẹ̀yin tẹ́ wá wò mí náà ẹ̀ ní fojú sunkún ọmọ gbogbo ẹ̀yin tẹ́ ń wo interview èmi Oríyọmí Ọ̀ṣúndélé ẹ̀ máa ní fojú sunkún ọmọ gbogbo yóò ní rí ń gbé sọnù bí ó ṣe bí ọmọ ẹ̀ wá rẹ̀ yẹn olóòtú wa tẹ́ ń gbọ́rọ̀ lẹ́nu wa ẹ̀ lọ káàkiri ogun ayé ò ní jà yín interview tẹ́ máa ṣe tẹ́ ní ṣé mi mọ́ ẹ̀ ní bá wọn ṣe pẹ̀lú àṣẹ Ọlọ́run ẹ ṣé mo dúpẹ́. ẹ ṣeun màmá gẹ́gẹ́ bíi ti ọmọ yín ẹ má bínú pé mo ṣì wà lórí ibẹ̀ torí bí ẹ ṣe ṣàlàyé mo fẹ́ mọ̀ nǹkan tí ọmọ yín ṣe kó tó dín pé ọlọ́pàá tí wọ́n sọ pé kó wá yìnbọn fún kó wá yẹn kí ni nǹkan tó ṣe gangan kí lẹ lè sọ nípa rẹ̀. Rita Láìdé ó jẹ́ ọmọ líle tí kò fẹ́ èèyàn jẹ fọ́mọ kankan gbogbo ẹ̀yin ará bá dé àtẹ̀bá wo interview yìí mo fẹ́ kẹ́ bá mi comment lórí interview yìí kẹ́ jẹ́ káwọn èèyàn mọ orí ẹ̀dá tí mo Rita Lámi jẹ́ Ọlásùnkànmí Àyìndé mi ìjà àwọn ọmọ àdúgbò ló máa ń gbé kò fẹ́ kíyà jẹ ọmọ Church Street kankan Ibrahim ọlọ́pàá ó máa ń ṣe wàhálà ó máa ń mú àwọn ọmọ bádíà lẹ́ni ọ̀rọ̀ tí mò ń sọ yìí gbogbo bádíà ló mọ̀ dé sáfẹ́jọ́ dé roundabout dé ìjọ̀rọ̀ olóyè ní bádíà wọ́n mọ Ibrahim ọlọ́pàá èmi Oríyọmí ni mò ń sọ ìrírí ayé mi lónìí wọ́n ṣe aṣọ ayẹyẹ ètò ìdìbò PDP ní ọkọ àbúrò mi tí mò ń sọ pé ó ń rí mi lójú àlá yẹn PDP ló ń ṣe òun ní NGA Àpápá local government ọmọ mi wá support wọn ó kó ogun boys Church Street pé kán dìbò fún PDP ibi tágbà kò ti wọlé dé nìyẹn àtìgbà náà ni Ibrahim ọlọ́pàá ti ní àwọn olóṣèlú apá kejì wọ́n ti lo Ibrahim ọlọ́pàá láti máa threaten ọmọ mi máa mi pè àwọn pa àwọn àgbàlagbà aṣọ àṣẹkò tán nínú ẹ̀ tó wá di pé àwọn ọmọ bádíà àti bádíà wọn ń jà wọ́n rí òsínlé lọ bí iṣẹ́ lápapá wọ́ọ̀fù ló ti ń ṣiṣẹ́ ọmọ mi ti bí iṣẹ́ dé lọ kírun pé òun jẹ gbèsè irun aago 4 kó ń dẹ́kin pẹ̀lú aago 7 ó ń kírun aago 4 yẹn tán làwọn kan bá sọ̀rọ̀ níbi mọ́ṣáláṣí oníkanjọ kan jẹ́ kóun sáré ṣe kóun kírun aago 7 ó gbé kámọ̀ báyìí náà lórí fún níbọn ní Church Street níbi mọ́ṣáláṣí bẹ́ẹ̀ ni níbi mọ́ṣáláṣí ní Church Street bẹ́ẹ̀ ni Ibrahim ọlọ́pàá yan ọmọ mi níbọn pẹ̀lú àwọn OPC bá dé àtànjọ lọ níjọ́ náà lọ́hùn wọ́n dẹ̀ ní àwọn tó wà mọ́ṣáláṣí gan sọ pé kí wọ́n rí sá ó wà nígbà tóun ò bá wọn jà tóun ò ṣẹ̀ wọ́n kí ló ń fẹ́ sá fún ọ̀rọ̀ tí mò ń sọ yìí mo bẹ̀ gbogbo ẹ̀yin ọ̀rẹ́ múrí tẹ wà ní bádíà tẹ bá ti ń wo interview mo fẹ́ kẹ́ bá mi comment tẹ̀dẹ̀ tẹ like mo fẹ́ kẹ́ sọ ìrírí tẹ́yìn náà mọ̀ nípa ọ̀rọ̀ múrí tẹ comment ẹ̀ sọ́ndà interview tá à ń ṣe ẹ ṣé lóòtú. ẹ ṣeun gan màmá ọmọ yín tí ẹ wá ń sọ yìí ǹjẹ́ ṣe mọ̀ bóyá ẹlẹ́gbẹ́ òkùnkùn. Rita ló ń ṣe ẹlẹ́gbẹ́ òkùnkùn torí pé mi ò ní orí ọ̀fẹ́ láti rán nílé ìwé kọjá secondary gbogbo tó dẹ̀ fi lọ sí school kò sùn tarí àjọ ń sunú ilé ni kì í ṣe ọmọ tó láìkì pátì iṣẹ́ ẹlẹ́gbẹ́ òkùnkùn kò dẹ̀ ṣe torí gbogbo tó ṣẹlẹ̀ ń jọyọ̀ kì í ṣe tó bò ọlọ́pàá padà kó wọn pẹ̀lú àtìlẹ́yìn bàbá Fatai Arómiré Ọjọ́ra Tòní kádé pẹ́ lórí o ọmọ ló ń perí bàbá torí àṣírí wọn tú gbogbo wọn ni wọ́n mú kò ń ṣe ọ̀rọ̀ ẹgbẹ́ òkùnkùn rárá àwọn OPC àti Ibrahim ọlọ́pàá gbogbo wọn ni wọ́n mú nígbà yẹn àmọ́ ọ̀rẹ́ olóṣèlú ni wọ́n fi yàn mí jẹ torí pé mi náà dẹ̀rẹ̀ mo wà lórí àìsàn stroke mú mi tí mi ò lágbára ti àbẹ̀tẹ̀ àwọn àbúrò mi bọ̀dá mi tí mo tẹ̀lé àtàbúrò mi tí ó jẹ́ last born ìyá mi àtàbúrò mi tó jẹ́ obìnrin ìyàwó NGA ṣàmà yẹn náà gbogbo náà ṣe wọ́n try àmọ́ ojú olójú kò dàbí ojú ẹni mo pàdánù Rita Lá ọmọ 37 years ẹ wo ibi tí mo ti bẹ̀rẹ̀ níbo ni mo bá dé níbo ni mo ti fẹ́ sọ̀rọ̀ yìí tán títí mo àfi jáde láyé ni màmá rántí ọmọ mi Àyìndé kọ́lọ̀ má jẹ́ kí gbogbo abiyamọ fojú sunkún ọmọ mọ́. ọlọ́pàá tí a wá sọ tó yìnbọn Ibrahim kí ni wọ́n ṣe fún un. wọ́n dá dúró lẹ́nu iṣẹ́ ọlọ́pàá nígbà náà torí mi ò sí ìjọra mọ́ mi ò mọ ohun tó ṣẹlẹ̀ mọ́ wọ́n dá dúró wọ́n dá dúró nínú iṣẹ́ ọlọ́pàá. yàtọ̀ sí pé bóyá wọ́n dá dúró àwọn ìjọba ò gbégbèsè mi torí pé ó pààyàn ni
ipa tó dẹ̀ pa múrí ọmọ yín tí wọ́n sọ ipa tí kò lẹ́tọ̀ọ́ ni. Ọlọ́run kọ́ ló ń pa páwọn OPC tán ń léra wọn ni ó wá sọ pé àwọn OPC tán kó ipa àwọn gan kọ́ náà pa gbogbo ẹ̀dá ń jẹ́rìí sí pé Ibrahim gangan nítorí pé ọmọ ṣọ́ọ̀ṣì kan náà jọ níwájú Ibrahim yìí náà ọmọ ṣọ́ọ̀ṣì kan àdúgbò wa ni kì í ṣe pé ọmọ téèyàn mọ̀ àbí táwọn tó wà ń bẹ̀ tí wọ́n mọ̀ pé Ibrahim ló pa mí lọ́mọ gbogbo ibi tí Ibrahim ọlọ́pàá bá wà mí mọ̀ pé tó bá lógún ọdún láyé ẹran ògún ni ẹ o mi ò lè dáríjì láéláé ewu orí mi gan ò lè dáríjì Ibrahim ọlọ́pàá ó sọ mí dẹni tó ń dààmú tí mo rí bá wà láyé lónìí mi ní dààmú ọmọ mi níṣẹ́ gidi lọ́wọ́ kò ń jalè. ẹ ṣeun gan màmá ẹ tún ṣàlàyé fún wa ní pé lẹ́yìn ìgbà tí ẹ lọ sí Ìjẹ̀bú Ifẹ̀ gẹ́gẹ́ bí ẹ ṣe sọ ẹni ilé tí wọ́n fún yín nígbà náà ẹni pé ẹ ń gbóhùn tó sọ pé ẹ ń ní àwọn lára màmá nígbà tí ẹ pè àwọn tó ń bẹ nísàlẹ̀ ní pé nǹkan báyìí báyìí lè ń gbọ́. ìsàlẹ̀ náà làwa wà àwọn tó wà lórí ìsàlẹ̀ inú ilé náà fún wa lókè so ó ṣe pé gbogbo àná là ń gbóhùn yẹn gbogbo yín lẹ̀ ń gbóhùn. bẹ́ẹ̀ ni àwọn tẹ̀yìn ẹ ti jáde èmi sì wà ń bẹ̀ mi wá wò pé ṣé fíìmù ni àbí mò ń lálàá ni wọ́n á sọ pé à ní òun lára òun fowó nǹkan léhùn ẹ̀jẹ̀ tó ń sùn léhùn lórí mọ́ tó ń fara ní òun mo wá kí fóònù mi mọ́lẹ̀ mo pe Akíìmù Àyìnlá Olùmẹ̀gbọ́n ó wà láyé tí kò ní pa ẹ́ láéláé ó dẹ̀ dìde lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n lọ pè yá àròsọ tó fún wa tó bá gbàbẹ̀ wọ́n ṣe wá sọ fún wa pé pálọ̀ yẹn gangan ni wọ́n sin òkú ẹni tó kọ́lé yẹn sí ọ̀rọ̀ yìí kì í ṣe kódà nígbà yẹn ó jáde káàkiri tí ta sọ̀rọ̀ lórí nẹ́ẹ̀tì ńgbà yẹn ó ń ṣe ọ̀rọ̀ tó bò ọ̀rọ̀ tí àwọn ìlú yẹn gan gbé gbèsè lé lórí ńgbà náà ni. màmá kó tó dín pẹ́ kúrò nínú ìlú náà ǹjẹ́ ṣé ẹ ní àǹfààní láti béèrè nípa ẹni tó nílé náà torí nígbà mìíràn tí irú àwọn nǹkan báyìí bá ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá bàbá ń gbà àwọn nǹkan bẹ́ẹ̀ torí ọ̀pọ̀lọpọ̀ wa a gbàgbọ́ pé ẹni tó bá ti kú ó ti kú ṣùgbọ́n tó bá ní nǹkan nínú òun nírú àwọn nǹkan bẹ́ẹ̀ máa ń ṣẹlẹ̀ ǹjẹ́ ṣé ẹni tó kọ́lé náà ṣé ẹni tó ṣe àjò owó ni. ẹ ṣe báyìí la ṣe lè wá ìwò òpó mi àwọn onítíátà nǹkan tó ń bá fẹ́ kárí la máa ń rí torí pé afọ́jú ni wá nílùú tá a bá lọ àní béèrè àṣà àní béèrè ṣe bẹ̀tẹ̀ bá ti débẹ̀ àwà àfi ìmọ̀ gbogbo wọn la máa sọ́dọ̀ rẹ wa àwọn dẹ̀rẹ̀ wọn fẹ́ ká mọ̀ kí ló ń ṣẹlẹ̀ nínú ìlú wọn gangan àmọ́ nígbà tílẹ̀ mọ́ èsì wá gbọ́ mẹ́wàá o tó kọ́lé yẹn wọ́n dẹ̀ wá ṣe àdúrà sílé yẹn tán ìpadà síbi tó ti wá tó ń gbé kó tó di pé wá kọ́lé sílùú bàbẹ́ òun náà ló di pọ́n gbókù ẹ̀wà nǹkan tá a gbọ́ mọ́ ni àwa ò ṣèwádìí kankan jù bẹ́ẹ̀ lọ àmọ́ wà lẹ́sẹ̀kẹsẹ̀ ọjọ́ kejì báyìí láti kúrò níbẹ̀ nígbà tá a tún kúrò níbẹ̀ lóru gànjọ́ aago kan àbọ̀ òru yẹn ibi tó tún lọ fún wa ibi tẹ́ pé sàárè ibi 4 náà sì sínú yàrá yẹn ni ló wá fata fi sùn nínú lálẹ́jọ́ yẹn àsùn àwa padà síta ní ṣọ́ọ̀bù yàrá sọ yẹn bẹ̀rẹ̀ a lọ jókòó sí tó fi dijọ́ kejì tán ṣe wà lọ gba ohun tẹ́ fún wa. ẹ ṣeun gan màmá nígbà tí ẹ ń bá wa sọ̀rọ̀ yẹn tẹ́lẹ̀ ẹ fi wá ń pé nígbà tí àwọn ìṣẹ̀lẹ̀ tó ní pé ń gbóhùn tí oníkálukú ń jáde ẹ ní pé ṣe ni àwọn òkú ló bá yín kó àwọn ẹrù jáde. ó bínú bàbá tó nílé yẹn tí yàrá ibi tẹ́mi sùn wíńdò 4 yẹn ló kọ́kọ́ ṣí lóru yẹn kára mi gbọ̀n jìgìrì orí mi wúwo mo kàn rí pé gbogbo ẹrù wa tó wà bẹ́ẹ̀ wọ́n ń fìngẹ̀ láìmẹ́ni tó ń tó mẹ́rẹ̀ẹ̀rin àti sábọ̀tà àmẹ́ni tó ń da ẹrù wa bọ́ta níjọ́ náà ẹ̀mẹ́ni tó ń dẹrù àmẹ́ni tó ń da ẹrù bẹ̀tẹ̀ a nígbàgbọ́ pé òkú yẹn ló bínú dẹrù wa síta tó kò sẹ́ni tó lè dúró mọ́ sítajọ́ náà ṣọ́ọ̀bù wúmà ta sọ pé bá gbalé yẹn ó dàbí irú bíbà sí ọ̀kan yẹn àkànrí sí àrípọ́n fìngẹ̀ ẹrù yẹn síta tí ò sẹ́ni bọ́dì wa ń bẹ̀ mọ́ ni tó a nígbàgbọ́ pé òkú yẹn àwọn òkú tó wà nílé náà ń da ẹrù wa nù. bí ọjọ́ mélòó gangan lẹ wá lò nílùú yẹn kó tó dín pẹ́ parí iṣẹ́. nílùú Ìjẹ̀bú-Ifẹ̀ a sì ṣiṣẹ́ bíi 5 tó jẹ́ fíìmù 5 oríṣiríṣi 5 iṣẹ́ ta lọ sí bẹ́ẹ̀ ń gbà yẹn pọ̀ bẹ̀tẹ̀ àdébí sàkánì ibi tí ìṣẹ̀lẹ̀ yẹn ti ṣẹlẹ̀ mu. ẹ ṣeun gan màmá ẹ sọ̀rọ̀ nípa èèyàn tó ń lo àwòrán yín bẹ́ẹ̀ni tó fi ń ṣiṣẹ́ ibẹ̀ ìjẹsẹ̀ lórí ọ̀fẹ́ láti mọ ẹni náà. adúpẹ́ mo dúpẹ́ lónìí tó pẹ́ ní tó ń gbé àwòrán mi ṣiṣẹ́ ibi nínú ìrìn àjò ńgbà tó di pé mi náà ń lọ ṣọ́ọ̀ṣì wọn ni ó máa ṣẹ̀ sí ni pé torí tí n bá sọ pé mo mọ ẹni yẹn fúnra mi á dá ọ̀tẹ́lẹ̀ àbí dá pé èèyàn sáré ara èèyàn kalẹ̀ pé bẹ́ẹ̀ kí n lọ máa kún fún àdúrà gidigidi àdẹ̀dúpẹ́ pé àdúrà gbà torí pé a gbọ́ pé ńgbà tẹ́ni yẹn máa kú ó padà kàkó ló ń gbé àwọ̀ mi wọ̀ àjọ ń gbé ládùúgbò yẹn ni tó ń gbé ládùúgbò short street iṣẹ́ ẹbí mi iṣẹ́ ẹbí mi bẹ̀tẹ̀ ó fẹ́ ẹbí mi ẹnìyẹn fẹ́ ẹbí mi ni ẹnìyẹn fẹ́ ẹbí yín ẹnìyẹn fẹ́ ẹbí mi ni. gbogbo àti ẹnìyẹn fi fẹ́ ẹbí yín tẹ́yìn náà fi wà ní àdúgbò ńbẹ̀ ní church ṣé ẹjọ́ ń ṣe wọléwọ̀de ni. kódà wọ́n jù mí lọ gan. àgbàlagbà ni. wọ́n jù mí lọ à ń ṣe oníwọléwọ̀de torí pé ẹni àpọ́nlé ni mo jẹ́ níwájú wọn tó máa ń pọ́n mi lébẹ̀ tí mi mọ́rú ẹ̀mí tó lò wọ́n láti ṣiṣẹ́ ẹbí yẹn. màmá ìbéèrè tí mo fẹ́ béèrè lọ́wọ́ yín àwọn mi gan tẹ bá lè bá mi dáhùn ìbéèrè yẹn dáadáa màmá nígbà tó dín pé bóyá ẹ kéré dáadáa àbí gbogbo ìgbà tó yẹ pé ẹ ṣì wà lábẹ́ àwọn òbí yín ǹjẹ́ ṣé àwọn òbí yín fìgbà kan bá yín sọ̀rọ̀ pé àwọn ṣèwádìí láti lè jẹ́ kí ọmọ irú ọmọ tí ẹ jẹ́ ǹjẹ́ ṣé wọ́n sọ fún yín. àwọn tó bí mi wọn ṣẹni tó máa ń ṣèwádìí àbí
mo kàn jọmọ líle láti bẹ̀rẹ̀ ayé mi. Mo burú torí pé ọ̀tá mi má jìyà láti kékeré. Nígbà tí ìyá màámi kú, a mú mi lọ sọ́dọ̀ àkọ́bí ìyá mi ní Ìbàdàn. Àkọ́bí ìyá mi jẹ́ kí wọ́n mọ̀ pé mo lọ sí school láì dẹ̀ lọ school. Láì ṣe ìtọ́jú tó péye ni bàbá mi ṣe wá mú mi kúrò ńbẹ̀. Wọ́n mú mi lọ sọ́dọ̀ àbúrò tí wọ́n gangan nísàlẹ̀ Èkó. Nígbà yẹn nísàlẹ̀ Èkó kò sí ilé tọ́lẹ̀tì. Wọ́n máa ń gbé korobá sábẹ́ tọ́lẹ̀tì ni. Inú pẹ́ẹ̀lì yẹn ni gbogbo wọn máa ń sọ ìgbẹ́ sí. Orí mi, orí owó orí adé yìí, òun ni máa fi ru pókítì náà ń pè. Èmi nìkan fi máa ń lọ. Àwọn tó kù tó a jọ ń gbélé lọ́dọ̀ àbúrò bàbá mi yìí, wọ́n máa ń pe àwọn tó máa ń kógbẹ́ ni. Bẹ̀ tó bá ti kọ tọ́ọ̀n tàbúrò bàbá mi, èmi ni máa lọ dànù sọ́sà. Èmi ni máa lọ da pókítì tí gbogbo ayé yàgbẹ́ sí, èmi ni máa gbèrú tí máa lọ dànù sọ́sà. Àwa ń ṣe làlátì kádùrí gbogbo olùgbàjà náà máa ń ṣe nísàlẹ̀ Èkó ń gbà yẹn. Wọ́n á lọ sábẹ́ tébù. Mo wà age of 14 years nígbà tá à ń sọ yìí. Mo á lọ gbé ráìsì táwọn èèyàn jẹ kù. Ìyá yẹn wá èmi lọ́wọ́ mú pé Oríyọmí, kí ló wá ṣe ń bí? Mo wí ọ̀dọ̀ Aláàjì Òsè náà mò ń gbé, ìyẹn jábúrò dáàdì mi. Ọ̀dọ̀ mò ń gbé, àwọn náà wà lójú agbo, mo á yọ́lẹ̀ jáde kí n á wo bí wọ́n ṣe ń ṣe. Èmi ló ṣe Alájà, èmi ló ṣe yẹ, yìí mú ọ ṣọ́ọ̀ṣì káàkiri yọ fi ń re ìrẹsì abẹ́ káńtà àjẹlúwò yìí. Ìṣìṣẹ́ aago kan àbọ̀ òru. Tọ́rọ máa ń ṣe làlátì kárí yẹn mọ́júmọ́ ni. Wọ́n ṣe lọ pé màámi wá nìyẹn. Ìyá Síkírè ti rí. Èmi lórí Yọmí ń ṣe ní lóru gànjọ́ yìí fi ń sàrẹsì abẹ́ tébù jẹ. Ọ̀rọ̀ yẹn pa màámi lẹ́kún. Wọ́n ṣe lọlé wọn sọ fún dádì mi. Ọjọ́ kejì ní dádì mi wá mú mi kúrò ńbẹ̀. Mo ṣe sọ gbogbo nǹkan tí ojú mi ti rí lọ́dọ̀ wọn. Ọmọ kan tí mo nífẹ̀ẹ́ jù nínú ọmọ táǹtì mi yẹn ibi tó jábúrò dádì mi yẹn Rashid. Ọlọ́run kó fọ̀rùn kẹ́ kó bá mi dá àwọn ọmọ ẹ̀sìn. Ọmọ yẹn nìkan ló dáa jù. Bẹ̀tí bọ́mọ ẹ ṣe wá dá tó toró sì kéré ńgbà tí bá fi aṣọ tí bá fi fọkun fún tó bá sọ fún yẹ màálù tó kọ́gùn sí Fúlàní kò máa jìyà tó mi. Màá jẹ ìyà odidi ọjọ́ 3 pé mo fi aṣọ fọkun fún un. lọ ní kẹlò. Ẹnu ni. ẹ fẹnu fà á. Ẹnu ni mo fi fọkun fún o. Rashidi ti dèrò ọ̀run. Ibi tó lèmi náà ń bọ́ bẹ̀bẹ̀ kí n má kánjú lọ bá. àmì àṣà Ọlọ́run. Ìrírí ayé kìí tini títí kó tini pọ́gbọ́n ló fi ń kọ́ ni. Mo mà ti rí gan. Ojú mi mà ti rí gan. Ọlọ́run má jẹ́ kí n jìyà mọ́ láyé mi, ìyà yìí má pọ̀. Olótù. ẹ ṣeun gan màmá nínú àwọn ìrírí tẹ́ tún bá wa sọ ẹ fi yé wa pé ó lóye ọdún tí ẹ fi sun abẹ́ bíríìjì. Bẹ́ẹ̀ ni nígbà tí ò sí nǹkan kan tí mo ti kúrò nílé màámi mo ń gbé lọ́dọ̀ ọ̀rẹ́ mi kan gbà yẹn. Bẹ̀tì àwọn ẹ̀gbin tí mo padà ń rí lọ́dọ̀ ẹ̀ kò tẹ́ mi lọ́rùn. Mo dẹ̀ ní ṣọ́ọ̀bù ní under bridge Marine Beach. Mo ń tajà ní Marine Beach ńgbà yẹn. Mo wá lọ sun abẹ́ bíríìjì yẹn. Ibẹ̀ ni mò ń sùn tó bá ti di aago 4 màá ti jí lóru. Màá wẹ̀, màá tún ṣọ́ọ̀bù ṣe, màá ṣe gbogbo ẹ̀. Màá jáde ṣeré lọ síta. Tó bá ti di aago 6 màá máa ṣe bí ẹni tó ṣe ń bọ̀ ní ṣọ́ọ̀bù láì fẹ́ kí àwọn ayé kan mọ àṣírí pé kò sí nǹkan kan pé mi ò nílé mọ́. Mo fi ń sun under bridge Marine Beach ńgbà yẹn. ọdún mélòó lẹ fi wá. Ó di ọdún 3 àti oṣù 5 ni mo fi sun bẹ̀ kí n tó rówó gbalé. màmá lẹ́yìn ìgbà tí ẹ kúrò tí ẹ̀yin àti ọkọ yín tó di pé bóyá ẹ jọ gbé papọ̀. Bẹ́ẹ̀ ni gbogbo ìgbà náà mo fi ń sun under bridge yẹn. màmá ṣé lẹ́yìn ìgbà ẹ padà lọ́kọ mi. Mi ì lọ́kọ mi o, mi ì lọ́kọ mọ́ o. kí ló fà tẹ́ fi lọ́kọ. Mo ti bákùnrin mo ti bóbìnrin kí mo fẹ́ fọkọ ṣe. Mi ì fọkọ mọ́. gbogbo gbà ṣé ẹ ríyàn pé yín ní gbogbo gbà. Èèyàn pọ̀ o. Di òní tí mò ń sọ̀rọ̀ èèyàn pọ̀. Mi ò ní determination àti fọkọ mọ́. Ní determination àti fọkọ mọ́ mi fọkọ. ẹ ṣeun pẹ̀lú gbogbo nǹkan tí ẹ ti wá ṣàlàyé fún ẹ ǹjẹ́ ṣe tún ní àwọn ìrírí mìíràn ẹ tún fẹ́ bá a sọ kó tó nípa tẹ̀síwájú lẹ́kùnrẹ́rẹ́ nínú eré orí ìtàgé tí ẹ yàn láàyò yìí. Ìrírí orí ìtàgé kò ṣeé sọ tán torí ìròyìn àràfá ni èèyàn ò lè sọ rírí tán lórí ìtàgé torí pé ibi tẹ́ ti wá bá wa ìgàn ìrírí 3 la tún ti rí. kí ló tún ṣẹlẹ̀ màmá. Adúpẹ́ fọ́lọ́run. Ṣé rí tá a bá ti rìn níjojúmọ́ la máa ń rírì bẹ́ẹ̀ tí mo kàn ń gba àwọn èèyàn wa lámọ̀ràn pé ká máa kájú ojú kòkòrò wa gbogbo àwa onítíátà pátápátá. Ọ̀pọ̀lọpọ̀ wa la ti ní sọ lẹ́nu pé onítíátà olójú kòkòrò ni wọ́n lè gbélé ọkọ. Èmi Oríyọmí gbélé ọkọ 1976 mo ti bẹ̀rẹ̀ tíátà lọ́dọ̀ ẹni tá a mọ̀ sí Àkùkọ Gàgàrà Kamorudeen Kọ́láwọlé theatre group gbogbo ẹ̀ mọ̀ sí Àkùkọ Gàgàrà. True ẹ̀ ni mo fi mọ bàbá Òṣùmàrè káwó ńlá kó wá jẹ nímọ̀ rẹ̀ kí mọ̀ rẹ̀ jẹ létí ọpọ́n. True Àkùkọ Gàgàrà ni mo fi mọ bàbá wa Òṣùmàrè tí gbogbo ẹ̀ mọ̀ sọkọ̀ ìyá Rainbow tí mo máa lọ sí ríásà wọn láti lọ kọ́ṣẹ́. Ìgbà náà làwọn ẹbí mi takú pé àwọn ò gbà kí n ṣe tíátà. Mo ṣẹ̀ wá mú Kọ́láwọlé lọlé pé bọ̀dá mi lélẹ́yìí torí ilé kan náà ni wọ́n jọ bí èmi àti Kọ́láwọlé sí nísàlẹ̀ Èkó nígbà yẹn ó gba bí oṣù lọ́wọ́ mi bẹ̀tẹ̀ ẹ̀gbọ́n tó bá gbóṣù kan gan bọ̀dẹ́ ẹ̀ ni nígbà tí ti wà. Ọ̀gẹ́dẹ́ pọ́n wá rí pé Kàmọ́rù wọ́n ní ń tẹ̀lé ó dá mójútó ẹ gbọ́dọ̀ fún ní tíátà òkè gbọ́dọ̀ ṣe gbá o ni mo ṣe join Kọ́láwọlé theatre group nígbà yẹn. Iṣẹ́ tíátà
ibi rẹ ló máa gbé wa dé o àmì àṣẹ. torí pé ẹwù tó wà ní ìfẹ́ tá a ní sí tíátà ló jẹ́ ká máa pọ̀ sí ńbẹ̀ ẹ wo inú ìlú tá a wà kò sẹ́bí kò sára àmọ́ èèwọ̀ wọn àmọ́ àṣà wọn àkàn débẹ̀ wọn fún wa yàrá wọlé àlọ́sùn gbogbo wa máa fẹ́ ká máa kún fàdúrà níbi iṣẹ́ tá a bá ti lọ kò bá jẹ́ ìlú Èkó kò bá jẹ́ inú igbó kò bá jẹ́ ìlú Oǹdó kò bá jẹ́ Ìlọrin kò bá jẹ́ anywhere tá a bá dé ẹ jẹ́ ká kọ́kọ́ yàrá wa sí mímọ́ ká dẹ̀ béèrè fún ààbò lọ́dọ̀ ọba tó dá wa wáyé ìrìn tíátà ò ṣe sọ̀tàn o ẹ ṣé. ẹ ṣeun gan màmá látìgbà tí ẹ ti wá bẹ̀rẹ̀ ìrìn àjò orí ìtàgé yìí ǹjẹ́ ṣe ìrántí ijọ́ tí inú yín dùn jù àti pé kí ló ṣẹlẹ̀ sí yín lọ́jọ́ náà lọ́hùn. adúpẹ́ wọ́n pe fíìmù kan ní owó blow ní sáìdì Sùúrùlérè náà ti yaṣẹ́ yẹn ń gbà yẹn sinimá owó blow ni wọ́n ti fi tẹ́là wọ́n fi sanwó fún wa ń gbà dọ́là wọ́n fi sanwó fún wa nínú iṣẹ́ owó blow èmi ǹjẹ́ mo ti ń ṣe tíátà bóyá mo gba 300 lówó tó pọ̀ jù wọ́n á débẹ̀ wá fún mi ní owó tó fi dọ́là tó fi sanwó. èlé lọ fún yín lọ́jọ́ náà lọ. ìtì ẹ̀ lè kà ìtì ẹ̀ mo kàn ń mú lọlé torí pé mi ò rírú ẹ̀ rí ó jẹ́ ẹjọ́ tínú mi dùn pé èmi náà ń ṣe tíátà. ẹ ṣeun gan màmá látìgbà tẹ́ ti wá bẹ̀rẹ̀ ìrìn àjò orí ìtàgé ìjọ́ wo ni inú yín bàjẹ́ tí ẹ lè rántí. tíátà tí a lè sọ pé Ọlọ́run má jẹ́ ká rí tinú wa máa bàjẹ́ mi ò rí nǹkan tó bà mí nínú jẹ́ níbi iṣẹ́ tíátà inú ìrìn àjò mi ni mo ti rí ní tó pa mí lẹ́kún tó bà mí nínú jẹ́ tí mo ti ń sọ̀bọ̀ látẹ̀yìn inú iṣẹ́ tíátà Ọlọ́run jẹ́ kí n tí ì bá ìbànújẹ́ kankan pàdé ju ẹni mákẹ́tà tó gbaṣẹ́ mi tó fowó mi dààmú mi nígbà tá à ń sọ yìí téèyàn bá fi 700,000 yáṣẹ́ olówó ni iṣẹ́ àkọ́kọ́ tí kọ́ máa yà ní fíìmù orí ẹni lọ́dún Àlàdé ọ́ndà Àlàdé Arómiré èló ni mo fi yà 100 kìíní kan ní 100 kìíní kan thousand ni mo fi yà ń gbà yẹn èmi tí mo fi 100 something thousand bẹ̀rẹ̀ iṣẹ́ tó wọ̀nyẹn wá di 700,000 tí wọ́n wá palẹ̀ mọ́ ẹ̀ tó yan ọlọ́tàtà tó dẹ̀ palẹ̀ mọ́ ẹ̀ gbogbo ẹ̀yin mákẹ́tà ẹ̀ mọ́ o ó dẹ̀ palẹ̀ mọ́ 750,000 ó dẹ̀ gbé lọ wọn ló lọ Dubai dòní kò wá mi rí kò pè mí mi ò rí mọ́ o ìjọ tínú mi bàjẹ́ jù nìyẹn ìjọ tí tó yan ọlọ́tàtà palẹ̀ mọ́ owó iṣẹ́ mi lọ ní owó tí mo ti rí láti 110,000 120,000 tó wá di 750,000 tí mo wá fi ya sinimá pé mi náà yaṣẹ́ tó wà standard tó dẹ̀ gbà tó dẹ̀ ta tó tà tí ò ṣe fíìmù tí ó tà 10,000 jacket la kọ́kọ́ ṣe ó tà tán wọn wá ní kí ní sùúrù kó tà kó lọ ṣe mí òun náà ni mo rí àlọ mi ò rábọ̀ mọ́ ìjọ tínú mi bàjẹ́ lórí iṣẹ́ tíátà nìyẹn. ẹ ṣeun màmá pẹ̀lú àwọn kan tí ẹ ti wá bá wa sọ̀rọ̀ ǹjẹ́ bí iṣẹ́ tíátà yìí ṣe ń lọ lọ́wọ́lọ́wọ́ yìí màmá torí láyé àtijọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí wa wọn ò fẹ́ kí àwọn ọmọ wọn ṣeré orí ìtàgé báwo gangan lẹ́yìn ṣe lè sọ fún àwọn òbí tó fi gbà ní láyè tẹ́ fi rí iṣẹ́ yìí ṣe gangan. ó ti sọ síwájú pé Òṣùmàrè gangan ni wọ́n lọ wo rìhásà wọn bẹ̀tì àwọn bàbá mi àti ìyá mi wọn gbà kí n ṣe tíátà ọlá wípé mo wá tún rí Kamorudeen gbogbo ayé mọ̀ sí Kọ́láwọlé àkùkọ gàgàrà tó jẹ́ pé pẹ̀lú màmá àti màmá mi ọ̀rẹ́ bàbá àti bàbá mi ọ̀rẹ́ tí mo wá tẹ̀lé lọ sí tí mo wá sọ fún pé màmá mi ò gbà o mi rò pé mi ò bá ń ṣe tíátà yìí mọ́ wọn gbà o bọ̀dá mi kan náà wà Ọlọ́run kó pàṣẹ tí wọn náà rántí kó ọmọlúwa ní ọmọ Gbàjà ni wọn àwọn náà ṣe tíátà ń gbà yẹn wọn mi láwọn ò gbà ti ibẹ̀ yẹn pẹ̀lú mójútó mi kinní kan tó gbà tí màá mú Kọ́láwọlé máa sọ fún pé bọ̀dá Kàmọ́rù ẹ bá mi bá mọ́ mi sọ̀rọ̀ tíátà ìwú mi láti ṣe náà ṣe gbà nígbà yẹn pé mi ò gbọ́dọ̀ sùn tá o pé mú mi lọ rìhásà kí sì mú mi padà wálé kó tó di pa á lọ sí skul pé à ń lọ tọ́ káàkiri tó bá ti mú mi lọ gbọ́dọ̀ make sure pé òun mi wálé padà kó tó di pé mo wá lọ́kọ. màmá iṣẹ́ òun gangan lẹ kọ́kọ́ ṣe tó dàbí pé òun gangan ló gbé yín jáde táwọn èèyàn fi mọ̀ yín gẹ́gẹ́ bí eléré orí ìtàgé. mo ti ń ṣe tíátà bọ̀ láti 1976 ni mo ti jẹ́ ọmọ ní tíátà tó mo ṣe tẹlifíṣàn program kan pẹ̀lú Arómiré pẹ̀lú Kọ́láwọlé nígbà yẹn mo ṣe tẹlifíṣàn program kan pẹ̀lú Kọ́láwọlé nínú tẹlifíṣàn program ni mo ti ṣe Ìyálóde nígbà yẹn tẹlifíṣàn ò fi bẹ́ẹ̀ pọ̀ níbi tí wọ́n ti ń wo èrò máa pọ̀ so Ìyálóde ni mo ṣe ń bẹ̀ tó wá tí wọ́n gbé lọ sí stage mo tún ṣe Ìyálóde yẹn náà so Ìyálóde náà máa ń pè mí bẹ́ẹ̀ tí iṣẹ́ tó gbé mi gangan ní fíìmù mi gangan Orí Ẹni Làwúrí Ẹni tí mo ṣe ní 1995 tí mo ṣe ní 96 ní National Art Theatre iṣẹ́ yìí gbé mi gan òkìkí ẹ̀ kan kò síbi tí mi ti ṣe ẹ̀ mo lọ sábẹ́ nígbà yẹn o mo ṣó National Theatre mo ṣó l'Abẹ́òkúta mo ṣó ní Gateway Ọ̀tà ń bíbáyìí mo ṣó ní Ìlọrin mo ṣó ní Ìbàdàn mo ṣó ní Kwara so gbogbo ibi tí sinimá wà ń gbà yẹn làwọn èèyàn mi bá mi make sure pọ́n lẹ pósítà mi débẹ̀ tàdé lọ ṣó tí mo dẹ̀ ní òkìkí tó kàn gan torí pé ńgbà tí mo lọ sí NTV 8 tí mo lọ ṣe ìpolówó ọjà àwọn tó jẹ́ gbóná ẹgbẹ́ mi inú wọn dùn pé ọmọ gbóná ni èmi náà dẹ̀jẹ̀ kán mọ̀ pé ọmọ gbóná ni mi sọ máa lé bẹ́ẹ̀ o Ìgbàjà náà ti bí bàbá yẹn ti bí ìyá mi ìgbóná ni mi o ẹ̀yin ọmọ gbóná bí bá ti rí mo rárá lé mi ni o ẹ ṣeun. ẹ ṣeun gan. Thank you. látìgbà tí ẹ ti wá bẹ̀rẹ̀ ìrìn àjò orí ìtàgé torí nǹkan ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí àwọn tó jẹ́ bí àgbà òṣèré máa ń bá wa sọ
wọ́n ní kò sí béèyàn ṣe máa ṣe eré orí ìtàgé àgàgà tó bá jẹ́ àgbàlagbà téèyàn ò ní fojú wo ewu téèyàn ò ní fojú wo ná màmá wọ́n máa ń sọ kankan tó jẹ́ ohun tó common jù láàrin àwọn eléré orí ìtàgé wọ́n ní ẹni tí wọ́n bá ti fi ọfà dá lára wọ́n bá ti fi ọfà wọ́n bá ti fi ta lọ́fà màmá wọ́n ní definitely pé ó ṣẹ̀ bẹ̀rẹ̀ nínú eré orí ìtàgé jẹ́ṣẹ́ ti rí àwọn nǹkan tó jọ bẹ́ẹ̀ nínú iṣẹ́ yìí. a dúpẹ́ fọlọ́run ayé ò ní ta á lọ́fà o àmì àṣẹ. gbogbo ojú tó ń wò mí ayé ò ní ta yín lọ́fà tọmọtọmọ ẹni ìjà àbá ní ìpínlẹ̀ lọ́kùnrin ẹni tí jẹ́ ò bàbá ló máa ń sọ pé èmi akin ọlọ́run nìkan lọ́ba tí jẹ́ akin tí ó sì mọ jẹ́ akin títí láéláé a dúpẹ́ pé wọ́n ta mí lọ́fà níbi iṣẹ́ tíátà o àmọ́ wọ́n ta mí lọ́fà níbi tí mo ti ń tajà ìjọ ọ̀fà ni mo fi ní rọpárọsẹ̀ nígbà yẹn níbi tí tíátà mi ò bá irú ogun antanilọ́fà pàdé àmọ́ níbi tí mo ti ń tajà wọ́n ta mí lọ́fà o. ibi tẹ́ ti ń tajà. bẹ́ẹ̀ ni lábúlé àdó. màmá ṣebí ọjà lóníkálùkù ń tà ṣé ẹni tó ń tarí ọjà yìnyẹn náà wà lẹ́gbẹ̀ẹ́ yín ni tó fi dín pé. bẹ́ẹ̀ ni torí pé ọjà kan náà ni gbogbo wa ń tà nínú dẹ́pọ̀ tá a ti ń tajà ọjà nínú ọbẹ̀ ọjà orogún òwò ibẹ̀ ni wọ́n ti torí pé kò sí ní tó ṣe mí mo dìde àbúrò mi tí mo sọ pé ọmọ ìyá mi tó bí lé mi yẹn torí pé aṣọ nífẹ̀ẹ́ ara wa gan ó wá mi wá níjọ́ náà àjọ ń sọ̀rọ̀ àjọ ń ṣe gbẹ̀ mo ní ẹ dákun ẹjọ́ mo fẹ́ lọ ṣẹ̀yọ́ ní balùwẹ̀ ìbẹ̀rẹ̀ tí mo bẹ̀rẹ̀ pé mo ṣẹ̀yọ́ mi ò tẹ́lẹ̀ tó lè dìde mọ́ mo á fọwọ́ gbá pákó ṣọ́ọ̀bù mi mo á fọwọ́ gbà làwọn èèyàn fi wá lóde tí mi lè di kí n tó sọ̀rọ̀ ẹnu mi ti wọ́ apá tí ó ti jábọ́ mi ìmọ̀ pápá máa ń jábọ́ apá yìí ó jábọ́ bẹ̀ tí Ọlọ́run dúró ó jẹ́wọ́ májẹ̀mú ẹ̀ nínú ayé mi torí pé mo rà àánú gbà àánú ni mo rí gbà o àánú ni mo rí gbà o gbogbo ojú tó ń wò mí náà ẹ̀ náà rà àánú gbà o. àwọn bí oṣù mélòó ọdún mélòó lẹ wá lò lórí àárẹ̀ yìí. tẹ mọ̀ pé ogun rẹ̀ lógun lórí àárẹ̀ yẹn ni àárẹ̀ stroke là ń tọ́jú mi mo lo oṣù 6 nínú Kútọ́nù níbí báyìí ká tó gbé mi lọlé pé kán máa lọ tọ́jú mi pẹ̀lú nǹkan táwọn bá wá ń fún mi inú ogun yẹn ni mo wà tó fi di pọ́n pa ọmọ mi so àárẹ̀ yẹn padà sẹ́yìn mo lo ọdún 2 àti oṣù 3 lórí lẹ́lẹ̀ pé à ń gbé mi yàgbẹ́ à ń gbé mi tọ̀ nígbà tí wàhálà ìdébẹ̀ wọn ni kí wọ́n gbé mi yẹra kúrò nílé ààrẹ ni gbà mí o tó bá sọ fẹ́ lè pọ́n mà ní kí má mi yẹra ẹ̀rọ ya máa gbé wọn lọ lókè má mi dẹ̀ wà nílùú òkè nígbà yẹn àbáwọn àwọn ọmọ ìyá mi gbogbo ala nífẹ̀ẹ́ ara wa lásìbọn ìyá mi ó dúró tán ó ní kán máa gbé mi bọ̀ àtòkú àtàyè nítorí mi lè sọ̀rọ̀ mọ́ ń gbà yẹn wọ́n máa ń gbé mi yàgbẹ́ máa ń gbé mi tán máa wẹ̀ fún mi ni mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ o Gani Àyàndá ọkọ̀ ọmọ ìyá ò ní tọwọ́ ẹ̀ bàjẹ́ ó gbà mí tán ó dúró tán pé gbé lọ Gbàjàkẹ́ lọ́dọ̀ ta ni kí ni mọ́mí lè ṣe ìyá 105 ta ni kán máa gbé lọ ẹ máa bá ń gbé nǹkan mi bọ̀ èmi mo ní ìyá mi èmi mo ní Oríyọmí ẹ máa gbé bọ̀ mo dúpẹ́ pé Ọlọ́run tẹ́wọ́ gbà mí lọ́dọ̀ ẹ̀ ibẹ̀ ni mo ti rí ìwòsàn ó gbìyànjú ọkùnrin ni ipa yóò ní ká ẹ o mi nítorí pé mo sọ ìròyìn àṣírí ọ̀rọ̀ mi nínú interview yìí ayé ò ní béèrè lọ́wọ́ ẹ̀. ẹ ṣeun gan-an màmá kí ni àwọn nǹkan tí ẹ gbọ́ nípa yín tó jẹ́ ohun tó bà yín nínú jẹ́ kàkà tó yẹ kí wọ́n pè yín kí wọ́n béèrè lọ́wọ́ yín wọ́n wá múra wọn ní 2 mẹ́ta wọ́n wá sọ láì dẹ̀ rí bẹ́ẹ̀ kí ni nǹkan náà. òun náà nìtàn tí mo ti sọ sẹ́yìn pé wọ́n ọ̀pọ̀lọpọ̀ ló ń fojú yẹn wò mí tí wọ́n ti gbé àwọ̀ mi wọ̀ láti lọ ṣe jàǹbá fún wọn tán ti máa wò pé alágbára lórí yọmí alágbára lórí yọmí tí mi ò dẹ́ ṣe alágbára kankan Ọlọ́run nìkan lọ́ba alágbára kó tó di pé àṣírí yẹn padà tú àwọn nǹkan tó bà mí nínú jẹ́ jù nìyẹn. màmá kí n tó yọ̀dà yín pátápátá ká tó máa lọ. ǹjẹ́ bẹ́ẹ̀ ṣe wà báyìí màmá bẹ́ẹ̀ bá lọ ibi iṣẹ́ tí ẹ bá dé tó wù yín láti sinmi láti jẹ̀gbádùn ara yín tó dẹ̀ wù yín kẹ́sì gbọ́rin fújì màmá ta lẹ yàn láàyò ta lẹ nífẹ̀ẹ́ sí láti máa gbọ́. ọmọ mi ni ọba orin Saheed Òṣùpá torí pé ọmọ mi ni àbúrò mi ni. ẹ tún gbé ní bádíà. bẹ́ẹ̀ ni bádíà roundabout ọmọ ìyá ni wá Saheed tẹ wá ń wò yẹn mo wà nínú tó lè sọ̀tàn ayé ẹ̀ tó lè sọ díẹ̀ nínú ìtàn ẹ̀ torí pé ńgbà tí ò sí kankan láti jọ wà. ìyẹn Saheed gangan fúnra rẹ̀ mo mọ màmá ẹ̀ mo mọ àǹtí ẹ̀ a mọra wa dáadáa màámi jẹ́ni tó máa ń fi irinṣẹ́ rẹ́ǹtì ní Short Street alájà so àbúrò mi kan wà Saheed owó gbẹ ó ti kú nsìn ó máa ń tẹ̀lé Sunday tó lùlù fún Saheed Òṣùpá ọ̀rẹ́ ni wọ́n so through Sunday náà ṣe wá ń gba irinṣẹ́ kíbọ̀dù màámi àti jazz tó máa ń lò so nígbà yẹn ẹ mọ̀ tíátà wa náà wà lójúgun fújì náà wà lójúgun ni tó bá lọ sóde wọ́n máa gba irinṣẹ́ láwìn tó bá dé wọ́n ṣe máa èyí tó dẹ̀ lọ tán ọ̀rọ̀ owó gbà onírinṣẹ́ náà fi orí ko bẹ́ẹ̀ tí gbogbo ìgbà yẹn máa ń dúró tán fún Saheed Òṣùpá pé kálàjà kò fún ìyẹn màámi ẹ jẹ́ kó lọ bẹ́ẹ̀ ni Saheed ti máa sáré wá bá mi ìyẹn Saheed àbúrò mi owó gbẹ àwọn àbẹ tó jẹ́ ọ̀rẹ́ Sunday tó lùlù fún Saheed Òṣùpá ń gbà yẹn Oríyọmí
àní aláyé máa kọrin kò dẹ̀ tí ì sówó kankan tó bá lọ bẹ̀ tipa ibẹ̀ yẹn fáǹsì ẹ̀ pọ̀ èmi náà ti máa lọ tò sí màmí lórí pé ẹjẹ́ kan kò lọ so adúpẹ́ fọlọ́run. gbogbo ìgbà tẹ́ fi ń ṣàwọn kan ǹjẹ́ ṣé Alhaji Saheed Òṣùpá mọ̀ pé ẹ̀yin lẹ ń dúró fún wọn ní gbogbo ìgbà yẹn? ó mọ̀ o ó mọ̀ dáadáa Alhaji Saheed Òṣùpá mọ̀. Alhaji mọ̀ pé ẹ̀ ń dúró fún wọn ní gbogbo ìgbà yẹn? Dáadáa nígbà yẹn ó mọ̀ o torí pé ọjà tí mò ń tà ní Bádíà ń gbà yẹn ní junction Amusu Bádíà ọtí ni mò ń tà gbogbo àwọn olórin náà máa ń ṣe jọ́ǹpù fún mi nígbà yẹn so kò ń ṣe pé bóyá ẹni tán ọ̀dà mọ̀ fún wọn mi dáadáa. lẹ́yìn ìgbà tí ògo dé tí everybody mọ̀ pé ọba orin wọ́n ti arrive màmá ǹjẹ́ ṣe padà tún pàdé wọn? A máa ń pàdé gẹ́gẹ́ bí onítíátà dáadáa ó dẹ̀ máa ń pè mí àǹtí mi náà. Wọ́n dá yín mọ̀ ó dá mi mọ̀ pé àǹtí mi àbẹ̀tẹ̀ mi ò jẹ́ nìkan tó máa ń wáyàn pé ibi tí mo ṣe sí Ọlọ́run nìkan ló ní déédéé a lò mí nígbà yẹn láti dúró tán ni so mi ò ń béèrè gbogbo nǹkan bẹ́ẹ̀. Kódà ní location kan tá a wà ní Sẹ̀fọ́ Ẹlẹ́lẹ́dẹ̀ níjọ́ náà lọ́hùn òun náà ní plane bẹ́ẹ̀ so bó ṣe di pé ó bọ́lẹ̀ abẹ́gi báyìí ni mo jókòó sí àǹtí mi Oríyọmí ó pa àpọ́nlé àti ìyẹn fún mi nígbà tá a tún pè sí National Theatre àwọn onífújì àwọn onítíátà àwa onítíátà ANTP nígbà yẹn tá a pè sí National Theatre ó fi ìlú àtọrin wọn fi pọ́n mi lé torí pé Sunday ló kọ́kọ́ fi ìlú kì mí gẹ́gẹ́ bí ọmọ onílù ló ń kì mí tó bí Saheed náà ṣe rí pé Oríyọmí màá mi tóun bá ti rí mi inú máa ń dùn ara máa ń yá gágá ó máa ń pọ́n mi lé àfi ibi tí ò bá ti rí mi mi ò lọlé ẹ̀rí o mi ò béèrè kan lọ́wọ́ ẹ̀rí o bẹ̀tẹ̀ ó mọ̀ mí dáadáa. Màmá láti parí gbogbo ohun tí a ti ń sọ ǹjẹ́ lè bá mi fi àkókò yìí nínú àwọn orin King Dr. Saheed Òṣùpá tí ẹ mọ̀ ṣe lè bá mi fi ìṣẹ́jú kọ̀ọ̀kan ká fi parí gbogbo ohun tí a ti ń sọ. Ẹ ṣé mo láìkí orin Saheed Òṣùpá gan mo dẹ̀ máa ń bá a kọ́ tó bá ti ń kọ́ bẹ̀tẹ̀ àfún mi lẹ́rù bú orin kíkọ orin ẹ̀ tí mo wá láìkí jù lórin tó ṣe fún Saheed Balógun àti Fathia pé bọ́kọ ló bá ṣe tí ò dá kó bẹ́ ìyàwó bí ìyàwó bá ṣe tí ò dá kó bẹ́ ọkọ gan orin yẹn mi lè má gbọ́ títí di àárọ̀ tí n bá délé tó bá fi di pé mo fẹ́ gbọ́ nǹkan tó fẹ́ bóyá orí mi ń tọ́ọ̀ṣì nínú ìrìn àjò mi orin yẹn ni máa ń gbọ́ láti ṣe ìdájí fẹ́ ọkọ tèmi náà tó gẹ́gẹ́ tí tó yẹ kí n láìkí orin yẹn jù àmọ́ màláìkà ọmọ mi àlùbáríkà nìyẹn gbogbo ayé màrí ń bi ṣe àjọ jẹ́ ni ìyẹn màláìkà ọmọ àlùbáríkà ni kò síbi tí mo lè tó ti lè kọrin tí n bá lọ bẹ̀ ó máa fún mi lówó mọ́tò torí pé wọn pé gbà tí ò sí kankan látàyè ìtàgàràwù láti ń tẹ̀lé màláìkà gẹ́gẹ́ bí ọmọ wa kò síbi tó ti fẹ́ kọrin ní gbogbo sàlẹ̀kó yẹn tèmi Oríyọmí ò ní lọ kò wá sí pàtí ẹ̀ tí mo wá lọ lónìí tó bá fi lè rí pé mo wà ń bẹ̀ á ní kan lọ fún mi lówó mọ́tò mi before èrò pé ànáwó àbáǹṣe kankan máa ń gbowó mọ́tò mi lọ́wọ́ ẹ̀ kò jẹ́ bí àárín ẹ̀ ṣe jẹ́. Ẹ ṣeun ìyá onífújì ni mí. ẹ má bínú pé mo fẹ́ padà sẹ́yìn díẹ̀ ẹ sọ̀rọ̀ kan pé èmi Oríyọmí pé ọkùnrin lẹ máa ń bá ṣe. Bẹ́ẹ̀ni. ní pé kò sọmọ náà ṣe lè ṣe nǹkan ẹyọ kan nígbà tẹ wà léwe ní tí ẹ ti ṣe. Ẹ ṣe nígbà tí mo wà ní sisi mo jẹ́ ọmọ tó burú pé ọkùnrin ni máa ń bá jà mi ò lè bá obìnrin jà torí màá ṣe lè ṣe adi nǹkan tó máa fọlọ́pàá gbé mi bẹ̀tí ńgbà ayé títí wá ń gbà ni pé wọ́n máa ń rèpù obìnrin tó àṣẹ akin ọmọ máa ń rìn bí ọkùnrin ni mi ń wọṣọ obìnrin ló mọ́ mi láàdì sí tí mo wà yìí máa ń wọṣọ ọkùnrin tó bá di pé mo bá gbọ́ pọ́n rèpù èèyàn kan ládùúgbò mi wọ́n rèpù kẹ̀ gbogbo làtẹ̀wò lójú mi màmí àti bàbá mi kan ló kọ sí mi lójú ìjà ni torí pé ibi tí gàrí kan bá dà sínú sí àwọn àgbàlagbà máa ń sọ pé lẹ́bẹ̀ẹ́ máa ń rìn dálẹ́ ni wọ́n pe bàbá kan ní Jasper níjọra gbogbo ẹ̀ máa ń bẹ̀rù ẹ̀ ó máa ń rèpù ọmọbìnrin ṣeré ni bọ́sẹ̀ wọ́n wá pè mí mo dẹ̀ ń kiri aṣọ fún màmí tó ráṣọ ni màmí ń ta wọ́n bá ní bọ̀bọ́ yìí ti gbé Jasper ti gbé ọmọ kan ó ti lọ rèpù ẹ̀ rèpù ẹ̀kẹ́ ládùúgbò mi àwọn tèmi náà tẹ̀lé mi ni ó di ká mo bàjẹ́ o mo bà ojú ẹ̀ jẹ́ o mo nà bí gbàtẹ́ ó kiss canvas mo jẹ́ kó mọ̀ mo jura wọn lọ níjọ́ mo nà mo tún nà yẹ mo nà bàbẹ́ mo nà ẹgbẹ́ mo jálẹ̀kùnlé wọn mo nà gidi mo bà nǹkan tó dá ní ọdún tí mo sọ yìí sísí mo wà mí lè jà mọ́ mo jẹ́ kó mọ̀ pé ẹ ṣe mo máa rẹ́pù obìnrin ibi tèmi nǹkan tó máa ti máa ń dá sí nìyẹn torí ẹ̀ ní ikú ọmọ mi ẹ̀ ṣe dùn mí tó pé káàkà mi ló mú oríta la máa ń gbìjà ẹni tí ò lè jà ó máa ń kọ ìwọ̀sí fún àwọn èèyàn òní kò múrí ṣẹ́tà ìwọ̀ mi láàdí òní tí mò ń sọ̀rọ̀ mi lè sọ̀rọ̀ ọmọ mi Àyìndé kí n má sọ̀kan torí pé àdúpẹ́.